إصبهان والبيهقي في البعث والنشور عن أسود حدثنا أبو بكر بن عياش عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه. إسناده حسن لأن أبا بكر بن عياش حسن الحديث. أبو بكر بن عياش في قصة أترك ذلك. المهم يرى الشيخ سليم الهلالي وهو قول صحيح أن هذا الحديث صحيح لغيره، مثل لماذا جمع بين الروايات، رواية محمد بن عمرو ورواية أبي بكر بن عياش. àwọn riwayati látọ̀dọ̀ Abu Bakr bin Ayyash àtọ̀dọ̀ Muhammad bin Amr wọ́n ní ó mú Sheikh Salim Hilali sọ wípé hadith yíò hadithun sahihun li ghayri. mo rò pé a mọ̀ túnmọ̀ tó wọ́n pé hadith ní sahihun li ghayri. náà hadith sahihun li ghayri ni pé hadith tí àwọn afẹ́lẹ́ hadith gbà yí pé kò strong tó bẹ́ẹ̀. èmi náà mo béèrè fún microphone ilé ìṣiṣẹ́ dáadáa kò wù mí lónìí ọ̀nà lápàdà ìfilẹ̀ ó tún lè wù mí lọ padà. hadith tí wọ́n ń pè ní hadithun sahihun li ghayri wọ́n ní hadith tó jẹ́ pé awo ìsìnájì rẹ̀ kò sí da'if, ṣùgbọ́n àwọn ìjáde rẹ̀ ìyẹn àwọn tí wọ́n gbà wá èmi àti àbá bá nàbí àti lè sọ̀rọ̀ àrínú àwọn èèyàn tó ní àwọn wà láyé lógún Badri ní Ìlọrin yìí. wọ́n ní kódà wọ́n máa fi àpá kan àwọn èèyàn lẹ́sẹ̀ àwọn pé ibi tí Abúláàbí ti gún àwọn ní abẹ́ nìkan pé èṣù ló gún yín nìkan pé èṣù ẹ̀sìn láyé lógún bá dé. ó mú ìpẹ́ ti lọ how many years láyé náà 1,400 dollars. It's not possible. ẹnìkan náà sọ pé òun mọ ọlọ́run sì mọ̀ òun pípé ńgbà tó ń lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo ọ́fíìsì àwọn màláíkà ni òun wọ̀. kí ló wọ̀ jàmá? gbogbo ọ́fíìsì àwọn màláíkà pé ó ṣí ọ́fíìsì ẹgbẹ́ jùlọ ní ọba lè ní àbẹ́ nìkan kó sáà pé kò sáàbá kan náà àwọn màláíkà ní wọ́n ti jáde. báwọn ṣe ń gbọ́ yìí táwọn òpé àwọn míì ṣe Allahu Akbar tí wọ́n ṣe wọn kí ló yẹ káwọn ṣe alhamdulillah alladhi afani mimma ibtalakum bihi wa faddalani ala kathirin mimman khalaqa tafdila. àǹfààní súnnà ọ̀nà di sí gbogbo àwọn tó ní fíkàrà sùfíyà wọn èkó ọ̀nà bá wọn olóòmọ̀ olókàn ẹ̀rẹ́ ṣe ìsísí pẹ́ pàrọ̀ ẹ̀ àmọ́ kò tó bẹ́ẹ̀ torí gbogbo ní ẹ̀tí bá sọ ẹni ẹ́ present ara rẹ̀ fún bí wòlíì. so kò sẹ́ni tó bá nàbí láyé rẹ̀ wá sá tàbá fẹ́ report àdís gẹ́bí wá ṣe sọ́ọ̀sì pé ẹni kò tí ànábì ara tá kọ́kọ́ ṣe ní pé ìwé wo ni wọ́n ń jẹ́ kutubu riwaya kí mo gbé jẹ́ mọ́ sẹ́ni kankan tó wà ní kíláàsì lẹ́ni kí mo gbé kutubu riwaya. in that case tabari hadisi nínú Riyadus-Sābirīn àgbọ̀dọ̀ sọ pé rawahu an-Nawawi fi
Riyadus-Sābirīn. Riyadus-Sābirīn ìwé tí wọ́n ti kìí ṣe kìtàbù rìwáyà kí lẹ́ fi get Imam Nawawi ò sọ chain of narration láàrin àwọn àtànábì wọ́n sì sọ sínú mọ̀kọ́dímọ̀ kẹ́bọ́n ìsọ́nà Arba'una Nawawiyya wípé àwọn ọmọ dárúkọ àwọn àhádìsì tó wà ń bẹ o mahzufatal asanid kò ní sí sánàdì mẹ́ ó mẹ́ pé àwọn gẹ́gẹ́ lè mọ́ ní sánàdì mọ̀tà wọ́n sọ fún yín pé rawahu kadha lágbájá ló gbà wá ọdún tó gbà wá yẹn láwà àzíz yẹn lọ ìwé tí ẹ̀ lámọ̀ wá ìwé tí ẹ̀yẹn lòun ní kútùbù ìwáyà àgbọ̀rọ̀ dénú ìwé tí ẹ̀ kó náà tó wá sọ pé rawahu fulan rárá o kí ni ó bẹ̀rẹ̀ ìwé tí ẹ̀ haddathana lágbájá sọ fún mi tí mo sọ yìí sórí wa àwọn wọnú àwọn tó sọ fún wíwá Tirmidhi ala sabili al-mithal for instance Imam Tirmidhi wá sọ pé haddathana Abubakar bin Ayyash àwọn àkọ́kọ́ study pé tani Abubakar bin Ayyash tó fún Abubakar bin Ayyash wọ́n náà sọ pé haddathana Hammad bin Salama Hammad bin Salama náà sọ pé haddathana Ayyub as-Sakhtiyani àwọn náà tó sọ pé haddathana مثلا wọ́n sàkóòtì ẹnìkan pé Muhammad bin Sirin Muhammad bin Sirin náà sọ pé haddathana Anas bin Malik jaget Qatada bin Diyam àbí bẹ́ẹ̀ lọ wọ́n náà sọ pé qala Rasulullah each of them láàmú wádìí pé tàlẹ́ni kí ni wọ́n sọ nípa rẹ̀ wọ́n ti kọ tírà tó sọ ìtàn gbogbo oníkálùkù wọn sílẹ̀ tàbá wá débẹ̀ tàbá rí pé wọ́n ní ẹni rí ni ìgbà míì wọ́n sọ pé ẹni rí ni àmọ́ kò mọ àdíìsì o ìfún ilá lábẹ̀rẹ̀ wọ́n rà lọ́wọ́ bí sheikh wọ́n ní pé ẹni rí lẹ́ni yìí o àmọ́ kò mọ àdíìsì ṣe ráwọn ìsìnà tí mo ra kàkọjá lásán ẹjẹ́ mú kan fún yín Abubakar bin Ayyash rajulun salih láàkín àwọn àhádìsù rẹ̀ kan wà tó yẹ kó tó bá ti gbà wá ní ìlú kan àìgbà ṣẹ́gbẹ́ mi lè jẹ́kẹ̀ níbà kí ni ìdí mú àwọn ìwàyàtì ní tí àwọn àfáà sọ pé wọ́n gbà wá àjẹ́kẹ̀ kíkó àwọn àhádìsù bá ìjọ àwọn ará ẹni kankan tí tó jẹ́ da'if bí sí da'af nínú gbogbo àwọn ìjáde rẹ̀ á sọ pé hadithun hasan sahih ṣùgbọ́n ará ẹni kankan pé bí one or two complaints nípa àríwáyà rẹ̀ ẹ̀dọ́ ẹgbẹ́ tó bá gba ọ̀rọ̀ mẹ́wàá wá mẹ́jọ ń bẹ̀ dáa méjì ń bẹ̀ òun náà kìí ṣe gbogbo alámọ̀dọ́ rẹ̀ padà bí wọ́n sọ pé àdíṣẹ́ rẹ̀ ṣì dá wọ́n a lè sọ pé lahu awham wọ́n níbi títí wọ́n ṣe mistake wò because wọ́n fẹ́ kẹ́ni kankan sọ kankan nípa ànábì kó wá mọ́ correct tí wọ́n fẹ́ náà kò bá jẹ́ family wọn Abdulkarim Abu Umayya tí Imam Malik rahimahullah gba àdísùn wa ẹni yìí da'if ni yàní ittifaq lakin Imam Malik fi pé ìwà rẹ̀ wọ́n sì gba ẹ̀tànjẹ pẹ̀lú ìran rẹ̀ lákìn máa dárí káwọn fún aláti sí dọ́wà fàrẹ̀ dàrú pé Imam Malik ò bá gbá wá fi Muwatta'ihi aw fi riwayatihi hadha ar-rajulu da'if àwọn aríwẹ̀ yàn bẹ́ẹ̀ nínú isnad naqulu al-hadithu hasan al-hadithu sahih èèyàn kan tó wá ní iṣu díẹ̀ wà ń bẹ̀ àni hasan apákan nínú àwọn afá aládìsí wá sọ pé tí abáwárí hasan ó tún wá ní tọ́ríkù mi ó tún jẹ́ hasan kìí ṣe da'if ó tún wá ní tọ́ríkù mi tọ́ríkù mukhtalifa tọ́ríkù mi tí ṣe tọ́ríkù ilé ẹ máa gbọ́ analysis tó jọ bẹ́ẹ̀ èèyàn kan fẹ́ sọ̀rọ̀ kan fún wa ó wá ní haddathana Pasuma man qala akhbarana Obesere an Wasiu Ayinde an wọ́n ní kọ́lá Tinubu òsẹ́n tí ó gbà anybody tó bá sẹ́tù ti mọ̀ pé àwọn olè akó sínú As-Sanady yìí
bó yẹn fẹ́ quote isnad yẹn wá quote ṣèyí channels sorry o kò likely kí yẹn parọ́ tó wáyé pé that platform ló ti ń sọ àbí platform tó ti sọ rúrò yẹn channels ẹbí kò likely kò jẹ́ ọ̀rọ̀ tó wá jọ́rọ̀ ìjọba tí ìbá ti sọ̀rọ̀ ẹ̀sìn. So irú information tó wá láti tọ̀rí kù àwọn eléyìí àtẹlẹ́yìí ẹ mọ̀ pé eléyìí lágbàgbọ́ ẹ jẹ́ ká gbà pé ẹnìkan wà tó yẹ pé ó ní riwayat a máa ń dá òtù riwaya rẹ̀ tó bá sọ̀rọ̀ ń gbà mí gbà mí but èyí tó ti gbà ló pọ̀ jù tí ò gbà lọ kì í parọ́ ó máa ń ṣe mistake náà ni o but ọ̀rọ̀ rẹ̀ èyí tó ti correct ló pọ̀ jù wá ṣe àpá gbòrí bá ṣe lè gba ọ̀rọ̀ ẹ̀ tó títà òtì kéékèèké ní máa wà lọ́kàn wa pé ó dẹ̀ lè possible kó má rí bẹ́ẹ̀ wá bí another person like him ó náà tí wọ́n gbà wá nítorí kù mí maybe Ìlọrin láti gbọ́ yẹn Àtúnwádógbòmọ̀ṣọ́ tí kò ní kankan ṣe pẹ̀lú ẹni yìí ó náà wá sọ pé òun gbọ́rọ̀ yẹn kó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ lóòótọ́ kì í dẹ̀ ṣe ẹni yìí àárí nínú ìwáyà ẹlẹ́ẹ̀kejì yìí kí ni ẹjọ́ human nature kí ni sọ fún wa gbọ́dọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ strange kí lápá ọmọ gbẹ́yé ó lè jó òótọ́ àti move towards pé ọ̀rọ̀ yìí máa ń jó òótọ́ now Àtúndébàdàn different person kò kóòtù àwọn tá a ti kóòtù yìí gan ó kàn ní ọ̀rọ̀ bá ìṣẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ the same spot ìyàtọ̀ díẹ̀ díẹ̀ lọ́wọ́ nínú ẹ̀ṣẹ̀ wọn bí ẹnìkan sọ pé rọ̀lẹ́ ẹnìkan sọ pé after asiri pé rọ̀lẹ́ náà gbogbo ẹ̀ ṣẹpá tí ń gbàgbọ́ díẹ̀ díẹ̀ bẹ́yẹn wọn náà sọ pé ìmọ̀ hadith ó bá natural human critical thinking and analysis ó bá mu wọ́n kọ́ condition tí yẹn fi máa ń sọ̀rọ̀ tá a fi gbà kalẹ̀ wọ́n á sọ pé bẹ́ẹ̀ méjì náà kí yẹn sọ̀rọ̀ kí yẹn fún wa ní information kọ́ ọ̀rọ̀ àrí bẹ́ẹ̀ kí yẹn sọ pé kìíní yìí ibi tí wọ́n ti ṣe ìtọ̀ gẹ́gẹ́ náà máa mísì mọ̀ tí wọ́n mísì tí wọ́n dání ọ̀rọ̀ tó sọ yẹn kò wá rí bẹ́ẹ̀ wọ́n ní nǹkan méjì ló lè fà number one òun ni ta'ammud al-kadhib ó mọ̀ quite alright pé nǹkan yẹn ò ṣẹlẹ̀ ó mọ̀ pààrọ̀ ni ta'ammud bil-kadhib ẹlẹ́ẹ̀kejì al-khata bóyá ó ṣe mistake ni ó wà níbi kan táwọn ẹ̀kan ti ń fi ìtọ̀ mí sí kíní kan wọ́n ní ojú wọ́n lè ṣe bọ́tú wọ́ta ń bí gbogbo bọ́tú wọ́ta wọ́n ṣe náà nìyẹn ṣe àpé kò yẹ kó generalize so khata nìyẹn àwọn afárá ti sọ ní atẹ́ntí ń parọ́ àtẹ́ntí ṣe khata àwọn méjìlá nígbọ̀rọ̀ because àfẹ́kẹ́ give narration other than ti tálẹ́bí sọ báyìí pé parọ́ ni o àwọn báyìí pé ẹ ṣe mistake ọlọ́run akọ ọmọ ṣe wá ní ẹ gbogbo ọ̀nà tí wọ́n fàtẹ́ ẹ̀fún rí báyìí ọ̀nà mẹ́wàá ni wọ́n bẹ̀rẹ̀ sí káwọn irọ́ lè fà ẹn tí kìí parọ́ ń bí ọ̀rọ̀ ọlọ́run àmọ́ mọ́ fi rọ́ ṣàwàdà ó náà lè fà àwàdà rẹ̀ lè bá débẹ̀ wọ́n káwọn náà mọ́ là ń pè ní al-muttahamu bil-kadhib kìí parọ́ ń bí ọ̀rọ̀ ọlọ́run ní mọ́sáàsì yóò sì jẹ́jẹ́ ni àmọ́ ń pèlè fi rọ́ ṣàwàdà ó lè wọ́n mọ́sáàsì ní pé ní òjò máa ti rán ń tà òjò wọn tán kẹ́ǹsìn kí n tó wá sá ìlú mọ́sí tánkì àwọn òun sí àgbá kan ọ̀rọ̀ lọ́nà wọ́n kàn ṣeré ní ìwọ̀n ni ìjọ tó bá serious náà malam ṣe serious tọ́rọ bá ti di malam ṣe serious kọ́dùrù ní nínú ṣàkísí ẹ̀yàn so wọ́n wá ka gbogbo ẹ̀ láti block the two ways àwọn afáládìsí wá ronú pé láti block the two ways yìí condition márùn lè yóò satisfy ká tó lè gbàrò yìí rẹ̀ òun náà fi sọ pé alákọ̀ọ́kọ́ jẹ́ ìtìsọ́lù sanad ẹlẹ́kẹ́ jẹ́ adalatu rawi ẹlẹ́kẹta ó jẹ́ dr rawi ẹlẹ́kẹrin ó jẹ́ adamu shudhudh ẹlẹ́karùn ó jẹ́ adamu illa ìtìsọ́lù sanad ni pé ẹni rí ní Abul Bara alayhisalam ẹni rí ní Abul Bara àmọ́ Abul Bara sọ̀rọ̀ tó ju wọn tó wọ́n àwá sọ pé nìkan ló sọ fáwọn ẹni tó sọ fáwọn yẹn ògbólógbò tàrígì onírọ́ ni wọ́n wọ́n dárúkọ rẹ̀ wọ́n kàn ní challenge lánàá nǹkan ṣẹlẹ̀ o wọ́n ní nǹkan ṣẹlẹ̀ o alùgbọ̀rọ̀ Abul Bara gbọ́ tá bá ti lè wà ṣọ́ pé Abul Bara ò sí challenge lánàá Abul Bara gbọ́dọ̀ sọ ní tó ti gbọ́ fún wa
ẹni rẹ̀ yìí ni but ẹni rẹ̀ ni mí no ẹni rẹ̀ yìí la believe trust analysis yìí kíká and trust gbogbo ẹ̀sìn wa lórí analysis yìí analysis ẹ̀ ṣe yẹn gbọ́dọ̀ fún àwọn náà ní ẹ̀ ń tẹ́ gbọ̀rọ̀ yẹn lẹ́nu ẹ̀ by that àwọn náà lè sọ pé agree pẹ̀lú analysis yìí àbí agree irú ẹ̀ ni Al-Walid bin Muslim Al-Walid bin Muslim fíkọ̀ láàkín wọ́n mọ́ ń gba àdísì àwọn dùwàfà yíwà fi wọ́n pamọ́ yíwà sọ pé ọ̀rẹ́ àwọn ànígbà àdísì tẹ́fì mẹ́ṣẹ́ tẹ́ gba àdísì lọ́wọ́ ẹ̀ ó ní ti sọ́ọ̀lù ó jẹ́ pé gbogbo ẹ̀ tó rìpọ́tì every statement ó ní ti ẹni ẹ tó sọ fún báyìí ẹ tó sì sọ fún gẹ́gẹ́ ló sọ fáwà kò fẹ́ ní kẹ́kẹ́ pamọ́ láàrin ẹ̀ kò sọ pé wọ́n sọ pé torí àwọn afárádìsì wọ́n lé lórí ẹ̀mí ara wọn gan ju ẹlòmíì lọ tẹ́ bá ń sọ̀rọ̀ ètè yìí ní wọn wò pé kí lè kóòtù gangan Shu'ba bin Hajjaj ó ní idha haddathani A'mash tí A'mash Sulaiman bin Mihran afárẹ́ ni ó tí máa bá wọ̀nyàn sọ́wọ́ àti sọ pé atafaqqadu shafatayhi ìtẹ̀lẹ̀ méjèèjì mọ̀ ń wò idha qala an fulan wọ́n ni látọ̀dọ̀ lágbẹ́já àdánù ni hatta yaqula haddathani fulan wọ́n sọ fún mi sọ pé an látọ̀dọ̀ lágbẹ́já so many people lè wà láàrin kò fẹ́ parọ́ ni ọ̀tí tí ó sọ pé mo fi ti ara mi gbọ́ torí ẹ̀ tí a máa ṣe bá wà lórí ìjókòó tí ṣúgbà wà mẹ́ tí a máa ṣe bá ti sọ pé an fulan yóò ní sẹ̀mẹ́ta ọmọ kí ní ibi afá rẹ̀ báyàn tó gbọ́ gangan ni ó sì ti bí a máa ṣe rí bẹ́yẹn hadisi àlùwàlá wa hadisi pé bí ẹ̀ bá ṣàlùwàlá ilẹ̀kùn àlùjànnà mẹ́jẹ̀ẹ̀jọ ṣì fún yàn a máa ṣe tí ṣọ́bà fi kú ó gbà pé dọ̀ ìfún àwọn ọgbà ẹgbẹ́ sọ ayé nílé ní o but tí ṣọ́bà fi kú fún ọlá àbáyé hadisi because ó travel torí ẹ̀ to about 5 different countries torí àjẹ́sẹ̀kẹ́ ó ti fẹ́ ẹ̀dì dáadáa kó tó délé pé tádìsì ìbá ilé wà authentic aṣoríire nígbé tẹ́yìn bá ṣàlọ̀ ọ̀rọ̀ tó sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ashhadu anna muhammadan abduhu wa rasuluhu futihat lahu abwabul jannati thamaniya ilẹ̀kùn àlìjẹ́nà mẹ́jẹ̀ẹ̀jọ́ ó sì fún pé tádìsì wà authentic aṣoríire ó wà wà káàkiri ó lọ sí ó kọ́kọ́ bí ìlọ́wẹ́ tó sọ fún Amash no astagfirullah ẹwọ́ bàbá ẹ̀ Amash pẹ̀lú report àdísì tábà aládìsì kí wọ́n ti wà lórí ìjókòó wọn náà pé wáyé mọ̀rájù ẹlẹ́yìn àti wà mú Amash kọ́ Abu Ishaq as-Sābirīn bábù Ishaq as-Sābirīn sọ pé àǹfùlà ó ní sẹ̀mítà sọ gbọ́ ní wọ́gẹ́gẹ́ àfáàrẹ̀ níbi o àwọn ọmọ kí ó tán jọjọ́ ọmọ kí ó sọ pé àwọn disturb àfáà torí kò dáná ó ní ẹ̀ ní kọ́kà rẹ̀ ní ìsọ́ bí tó ti gbọ́ àfáànà wà ní haddathana fulan ó wá travel lọ wà ní gbogbo láti rí olówà Mọ́kà wà lọ Mọ́kà ó dé Mọ́kà kú bá wọ́n lẹ́ni yàn wá sí hajj wà ní ọdá mọ́ Malik wá sọ wá rí Malik wà ní alágbẹ́já mi wọ́n wà ní hajj ní o ẹwà láti ó ṣe kó yà tó rí yàn ní hajj tí ó sì fóònù yóò gbọ́ àwọn èèyàn ká tí ó fi rí Malik tí ó fi ní agbẹ́já ń kọ́ ní wọ́n Madina ọlọ Madina ó dé Madina orí ẹni ẹ̀yẹn náà ni ṣé wọ́n ló gbọ́ lẹ́nu Jabir ibn Abdullah ọ̀hún kọ́ ẹni tó ń gbọ́ lẹ́nu ẹwà ń Kúfà bá sọ́nà lọ ti gbéra ó ti dé Mẹ́kà ó ti dé Madina ó tún dé Kúfà again ó tún dé Kúfà ó tún bí ẹni pé hadith yẹn ni hadith yìí bó ṣe rí ìgan mi ní fún hadith because orí ìjókòó tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ló ti bá wọn ó ní hadith ní wúdù ìyẹn ó ti di jẹ́nà lọ́wẹ̀ ó padà ó wẹ̀ ìfọ́ ó lọ wẹ̀ ó gẹ́rùn padà ní hadith ìyẹn náà ni èmi náà kan mọ́ gbọ́ mi gbọ́ lẹ́nu rẹ̀ directly ẹnu lágbàjá báyìí lè náà ti gbọ́ wọ́n tún mú ó wá ní nílùú ìgànlá hadith ó wípé arákùnrin wow ó yẹ ẹgbẹ́ ni Tọ́mọ̀yìn, Masha Allah, ẹ ti mọ̀ náà lẹ́fí ní kún ti bèèrè. So, ẹ̀yẹ gbé mọ́ra, ẹ̀yà lè fún fóònù tí kẹfì ṣe sọ́dákọ̀.
ìyẹn náà wá ní wal hadithu kharaja min indikum ìlú tó ti wá ẹjẹ́ fún yín lápẹẹrẹ tó fi lè báyé wá ẹ wo ìlú tí yàn pòyì láti Basra wà ní Iraq lọ sí Mẹ́kà ìrìnàjò ọjọ́ mẹ́ta ni láti Mẹ́kà wá sí Madina Saudi ni yàn láti Madina lọ sí Iraq padà ní Kúfà láti Kúfà lọ sí Basra ó ṣe wá padà rí ó wá padà rí pé ẹnìkan wà náà tó gbà pa tí ó wà reliable so wàhálà táwọn aládìsí wọ́n ṣe ni so tẹ́mà tó wá sọ pé àdìsí kan kà nínú Uddatu-s-Sābirīn agbọ́dọ̀ sọ pé àdìsí yẹn rawahu Ibn Qayyim eléyìí ṣe kìtàbù riwaya alọ́wọ́ kìtàbù riwaya kí lábàá ń bẹ̀ haddathana nínú tàbá gbé tàbá sí Sunan Tirmidhi nìsìn ní bá nínú Tirmidhi wá tó pé rawahu kadha bẹ́ẹ̀ sí mọ́ rí pé rawahu ń bí yẹn òun sọ pé haddathana yóò wá sọ ẹni tó wà láàrin wọn àtànábì awàlàwò àṣìṣẹ́ pé ta ní lágbẹ́já ta ní tàbí so the specific distance ọlé ní tí wọ́n lánàbí sọ pé sallallahu alaihi wasallam yadkhulul jannata fuqara'u ummati qabla fuqara'ul muhajirin qabla agniyaihim àwọn aláìní wọ́n wà aljanna ṣáájú kí olówó tó wọ̀ bí qadri nisfi yawmin wa huwa 500 aami in tó fẹ́ tó ìlàjì ọjọ́ that's 500 years. Ibn al-Jawzi wá ní gbogbo hadith yóò correct Ibn Qayyim 1 years tó bá dọ̀ áfà gbogbo hadith tó ti ṣáájú o lè dọ̀ áfà ilé mọ́ fi ìyẹn sọ wípé ká sọ pé àtẹ́tólówó Ibn al-Jawzi dọ́gbọ́n sọ wípé àwọn táà lówó la máa ń wádìí ìsìkiri láti sọ pé ẹni tó bá lówó yóò tètè wọ́ná àwọn náà fi fúnra wá ń sọ lè sí pé àwọn táà ní aláwọ̀ wà jẹ́ náà pé máa tààrà rẹ jẹ máa fún wa ní kíní kan lè ní èmi tí mo fẹ́ fún wa yìí ẹ̀bùn Ọlọ́run bá ṣe mi náà mo wà fún tó dín tí ò fẹ́ dín ní yóò ju 6 years lọ ní mo fẹ́ fún yín tí ìbá jẹ́ pé mo níta mọ́ pé ń gbàládá lọ́dọọlọ́ láó jáàzà al-bukhlu bi shay'in jáàzà jáàzà káfí nǹkan pàmọ́ pé a mọ̀ jẹ́ ilé ìyàní fún bẹ̀ because mo fẹ́ rí pé òun gẹ́gẹ́ lẹ́sìn àmọ́ mi gbọ́dọ̀ mọ́ fún wa because ibi ipá nǹkan tí ra pa fẹ́ wa class nǹkan náà làwọn náà ti ṣe pé táwọn wà láti jọ yìí àzọ́rin kò sẹ́ni gangan bí tí ò nídi yọ́nú Ọlọ́run so wà tí Ọlọ́run bá yọ́nú síyàn gbogbo ẹ̀ tó bá bínú síyàn tó dọ̀tọ̀ Ọlọ́run kí l'Ọlọ́run bá sọ nínú Hadithul Qudsi man aada li waliyan ẹni tó bá mú ọ̀rẹ́ mi lọ́ta faqad aadhantuhu bil harbi mo ti kéde pé ẹni náà àjọ jagun man aada li waliyan tẹ́ẹ̀bá gbàgbé àwọn àhádìsì kan wà tọ́lọ́run fi ń sọ wa ma yataqarrabu alayya abdi bi shay'in afdalu mimma iftaradtu alayhi kò sí tí yẹn fi ń sún mímí Ọlọ́run tó dàbí nǹkan tí mo ṣe lọ́rùn yàrá lórí wala yazalu abdi ẹrù mi kò ní yẹ kò ní gbò yataqarrabu alayya yóò mọ̀ fẹ́ sún mímí Ọlọ́run bin nawafil pẹ̀lú àwọn iṣẹ́ àṣegbọrẹ hatta uhibba ẹ̀fílẹ̀ ilé ìbẹta hatta uhibba ilé tó yẹ́pọ̀ lẹ́wọ̀ ẹwà distracted wa idha ahbabtuhu kuntu sam'ahu alladhi yasma'u bihi wa basarahu alladhi yubsiru bihi ويده التي يبطش بها ولئن سألني لأؤتينه ولئن استعاذني لأعيذنه وما ترددت في ترددي في عبدي يكره الموت ولا بد منه
Ọlọ́run bá ń sọ fún wa nínú hadisi pé man aadali waliyan ó ní gbogbo ẹni tó bá mú ọ̀rẹ́ mi lọ́ta faqad adantu bil harb máa bàjá. Kò sí ẹni kankan tí ó fẹ́ wá ìsúnmọ́ èmi Ọlọ́run tó lè wá gẹ́gẹ́ bí kó fi àwọn nǹkan tí mo ṣe lọ́ranyàn kó fi wá ìsúnmọ́ èmi Ọlọ́run. Màá ṣàlàyé rẹ̀ because onú rẹ̀ náà láti yọ níta ní afẹ́yọ yẹn. Wọ́n ní wala yazalu abidi underline kalimatu yazal la yazal kò ní yẹ kò ní gbò yataqarrabu alayya bin nawafil yóò mọ̀ wá àsúnmọ́ mímí Ọlọ́run pẹ̀lú àwọn iṣẹ́ àsìgbọ́ rẹ̀ lẹ́yìn iṣẹ́ ọ̀ranyàn hatta títí dijọ́ kan uhibba èmi náà fi sọ pé èmi náà bẹ̀rẹ̀ sí fẹ́ràn rẹ̀. Wa idha ahbabtu látijọ́ tí bá ti fẹ́ràn rẹ̀ kò dáràn mọ́ kò dẹ́ṣẹ̀ mọ́ yóò mọ̀ dẹ́ṣẹ̀ àmẹ́wọ̀n ìṣẹ́ kéékèèké ni èmi ó mọ̀ ṣọ́ níbi àwọn ẹ̀ṣẹ̀ ńlá. Gbogbo tó bá tóbi òun Ọlọ́run fún àwọn alil badr lẹ́ni ẹ ti ṣiṣẹ́ tí mo ti yọ́nú sí ìrìnbínú sí mọ́láìláì ṣe ẹ̀ ní ṣe kankan mọ́ kí ní gbọ́n ní dáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àmọ́ pọ́wà dáràn débi pé máa sọ pé mi ò ní kẹ tó débi tí wọ́n ti sọ máa jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí tẹ̀ ní gbàgbé kọjá ní ìní jẹ́ kójú yóò lè rí nǹkan tó yẹ pé tẹ́ bá ti rí yóò bá ìmọ̀ ní ìjẹ́ kẹ tó débi tẹ́ ti rí máa jẹ́ kí nǹkan ṣe ẹni tó ń gbé nǹkan bọ̀ wá báyìí ẹni fẹsẹ̀ kọ́ tí ó mọ̀ yọ ẹ̀jẹ̀ tí wọ́n gbé lọ sípítù torí pé mi ò fẹ́ kẹ́ rí nǹkan kan oúnjẹ lè tán lẹ́yìn táwọn fámílì yóò mọ̀ dáyé láàmú kẹ́ mọ́ bá tẹ̀lé ọ̀rẹ́ kan jáde tí ó kò báyìí tó tẹ́ bá tẹ̀lé lọ bẹ̀ẹ́jọ́ náà máa bínú bí ìsìn ní bínú sẹ́yìn ní dásí ẹ̀kà tíjú lẹ́bàá sọ tí ó yẹ́kẹ́ sọ á sí ni oyi sálásùn mẹ́mí àrùn so àdífì ńlá ni Imam Bukhari ìsìnàdì tó fi mú àdífì wá nínú sàárì ìsìnàdì yẹn lẹ kò gbá ẹnu tẹ́lẹ̀ mi kò kí sí ìsìnàdì tó wà ṣáàtù Bukhari kò pọ́síbù kí yóò rádi ṣe kó jẹ́ dúpọ̀ èyàn ò lè rí àdífì gbogbo jùjọ ó dẹ̀ bá kọ̀wá ìlú àdífì àmù àwọn the laws tó ń gáìdì hadith pípé hadith báàbù yìí kò ní láti gba ọ̀nà hadith bẹ̀yẹn kọjá so kí wá ní Ibn Jawzi sọ fún wa pé owó ìsọ̀tọ́lọ́ Ibn Qayyim náà agree but in another way làwọn fi agree to owó ìsọ̀tọ́lọ́ but ẹláì ní àtẹ́tọ́lọ́wọ́ táwọn ìgbà sí ẹ̀sìn bákan náà aláìní ìṣọ́ra jùlọ láti àwọn ìyẹn l'opinion tèmi náà aláìní àtẹ́ntó ní tó bá ilé ìṣẹ̀sìn bákan náà ẹn tí ò ní yóò ṣáájú rẹ̀ láti àwọn Ọlọ́run ó san ẹ̀san pé inú ìnira lòun ti ṣe tiẹ̀ torí ẹ̀ ẹwà bí wípé kílẹ̀ rí ẹ̀ máa mọ́ rẹ́rìn pé bí mo sọ yọ kí àyà Kùránì tó pọ̀ mọ́ wá sí yín lórí wípé Ọlọ́run sọ pé lil fuqara'i alladhina ukhriju min diyarihim gbogbo ìnira tí wọ́n rí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí sọ tó ẹ́ pé ìnira ò kant kí ló tó lọ́wọ́ bá ń sọ ìnira wọn lil fuqara'i alladhina ukhriju min diyarihim ẹ̀rá wọn aláìní ukhriju min diyarihim tí wọ́n lé wọn kúrò nílé wọn ó bí pé kìí ṣe nǹkan tó rọ̀ wọn lọ́rùn bó sí ìnira ni wọ́n fi ṣe máa san wọ́n lẹ́san lórí ẹ̀ a ní student kan nílé kí wa al-Minhaj láti bí 4 years ago tó ti wá lè kí ẹsẹ̀ ni ó fi rìn láti distance ìfẹ́ Kúbà kí mọ́ sọ bí títí máa rìn because yóò padà gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìfẹ́ Kúbà nìyàn rìn they need yóò fi ẹsẹ̀ rìn ẹ jẹ́ kí n kàn fi ṣe àpèjúwe ká sọ pé láti bí ibi báyìí oh God láti bí kí n sọ pé láti bí Tanke Junction sí bí báyìí every madrasa day
yóò rìn wá yóò rìn padà ó wá repeat class mo wá ní ṣe repeat wá níbẹ̀ ni òun tún ká náà níjọ́ kan wá tí mo wá ń sọ̀rọ̀ rẹ̀ fẹ́ nìkan ẹni ẹ̀dẹ̀ dojú wọlé pé àwọn ilé ìjọ wa lọ kò sẹ́ni tí ó mọ̀ pé tó fi ìnira ṣe nǹkan èèyàn kódà àwa tá a jẹ́ èèyàn nínú àwọn ọmọ wa à ń gbé ọlọ́nkọ fún alálàáfíà èèyàn bímọ ó wà lọ́spítù ọmọ rẹ̀ kan ń gbé the next building to you ọmọ rẹ̀ kejì ń gbé 30 kilometers away from you àwọn méjèèjì tó máa fi wá bẹ̀ ọwọ́ ìgbà kan náà ni wọ́n jọ dé ẹni tó ń gbé the next building to your hospital kìí ṣáájú rẹ̀ dé kìí ṣáájú ẹni tó ń gbé kìí ṣáájú rẹ̀ dé wọ́n jọ dé náà ni tó bá náà nídìí omi gbóná òun lè gbé omi gbóná tí ń bá ní kí n lọ lásìkò tẹ́lẹ̀ lọ yóò ṣáájú mi dé jẹ́mi ó tètè gbéra tẹ̀mí yóò wá sáré lọ sáré bọ̀ yóò wọ́n náà bá mọ̀ méjèèjì lọ́kàn rẹ̀ òun rí pé nìkan make more sacrifice fún ọ jẹ́ni kejì lọ ẹni kejì náà wà ní sọ pé subhanallah èmi kan wà lọ́kì wọ́n náà ẹ̀yìn náà lẹ́gbàálé fún mi tó súnmọ́ báyìí kò wá ní ó dá jẹ́ gbé wọn náà sí ilé mi tó wà lágbájá ni ó wà lè má lè mẹ́kẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ó ní túnmọ̀ àdánwò tọ́lọ́ ọmọ fún ní kálukú tí wà rí pé sórí kò lè ṣe bí lágbájá àdánwò àdínà àwọn kan in all situations they always maintain that focus they are ọlọ́ọ̀ ní mu àwọn kan gbọ́ nínú àwọn sọ̀hábà wípé ẹni tó bá rìn láti jìnnàjìnnà wá sí mọ́sálásí yóò gbà ládá wọ́n sì ní kí wọ́n blọ́ọ̀kì ọ̀nà tí ó lè dà wọ́n sí mọ́sálásí blọ́ọ̀kì lóòtọ́ àwọn kan sọ pé bá ń bú fẹ́ǹsì jẹ́ mọ́ gba ibi fẹ́ǹsì rẹ̀ jẹ́ mọ́ gba mọ́sálásí ó yé mi ó yá ìní mo ní láti explain bẹ́yẹn pé ìmí ni wípé ìyà téèyàn fi jẹra ìyẹn kàn mọ́ fi ìyà jẹra rẹ̀ o tí ìyà tó wà required bá ti dé èèyàn tó wá jẹ́ báyìí ni ẹmọ gbàládá ó wà required because nínú hadith Imam Bukhari obìnrin kan wà tó sọ pé ó wá bá Nabi sallallahu alaihi wasallam ó ní ya Rasulallah inna abi bàbá mi ó decide wípé annahu la yarkabu al-markab òun ní gùn kan gùn òun fẹsẹ̀ rìn láti Arafah dé Muzdalifa àwọn ọmọ Arafah dé Muzdalifa ó lọ wọ́n ní láti Arafah dé Muzdalifa tí nǹkan gùn sí wà Ànábì wa ní lọ sọ fún bàbá rẹ̀ pé inna Allaha an ta'dhibi hadha nafsahu labadi ọlọ́run ọ̀rọ̀ kọjá ìyàwó ẹbí jẹ́ ààrẹ ogun ẹ́ sí ó bá ládá o but káwà azún pé kò sí ládá ni kò sí ẹṣin ni ẹ̀yà pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ kí ló fẹ́ káwà azún pé kò sí nǹkan gùn ni kì í ṣe pé bóyá wà tó bá wà ọlọ́run fẹ́ nira fún wa àdìsọ́kàn rẹ pé ìnira tàbá ṣe nira wa lára tó lọ́wọ́n ṣe fún ọ ní ẹni ọlọ́run fi ládá síbi tí ìdẹ̀kọ́ wà wá mọ́ nira tààrà because ọlọ́run ọba inna Allaha yuhibbu yusra ọlọ́run fẹ́ràn kan tó bá rẹ̀ yuridu bikumullahu al-yusra wala yuridu bikumul al-usra ọlọ́run ìdẹ̀kọ́ mú fẹ́ fún yín torí ẹ̀ ló ti wá náà ní Aisha radiyallahu anha pé ma khuyyira an-nabiy sallallahu alaihi wasallam baina amrayn tó bá fún Ànábì ní option kan méjì illa ikhtara aysarahuma ètò àwọn ní ohun méjì ma lam yakun fihi ithm tí wà ti ṣẹ̀ṣẹ̀ ńbẹ̀ but condition yìí ó require gbogbo àwọn tẹ́ bá gbọ́ pé wọ́n dá ládá exceptional ládá lọ́dọ̀ Ọlọ́run ọba ẹ lọ wo iṣẹ́ tí wọ́n ṣe exceptional iṣẹ́ kan náà ni wọ́n ṣe bóyá níbi tẹ́yìn ò ti lè fojúfò nǹkan fojúfò bóyá níbi tẹ́yìn ò ti lè táwọn èèyàn ò lè rìn wọ́n rìn because it was required for them to do it so wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n gbà ládá so tábà ẹni tó jẹ́ olówó ọlọ́rọ̀ tó sì ń dúpẹ́ ẹni tí ò ní tó lè ṣe sùúrù tí iṣẹ́ wọn bá ṣe déédéé bákan náà ẹni tí ò ní yóò gbà ládá jẹ́ tó ní lọ ẹni tó ń gba 100,000 ní sálárì tí wọ́n ń dá 50,000 jọ tó fi lọ hajji àtẹn tó ní 400 million naira lákàn tó wá yọ 2 million bẹ́ẹ̀ lọ hajji ṣé ládá kan náà ni bákan náà kọ wọn ò rí bákan náà níbi tí wọ́n ti yọ ìyá ló bẹ́ẹ̀ bọ̀ tó lọ́nà fèmí sí bẹ́ẹ̀ ni
ìwọ náà wá lè soríire tó fi level tiẹ̀ gbogbo ẹ̀ tó Ọlọ́run bá fún tó náà bá fún o gbọ́dọ̀ ṣe ìbádà àwọn aláìní o gbọ́dọ̀ ṣe jù wọ́n lọ ìbádà àwọn aláìní o gbọ́dọ̀ ṣe jù wọ́n lọ because Ànábì sọ pé al-ibadatu fil haraji kal-hijrati ilayya in tó mú ìbádà tí yẹn ṣe tó pé ìlú nira ló fi padà já sí fún èèyàn bígbà tí yẹn ṣe ìjìra bọ́ ni ṣé àti rí pé ẹ̀rí sọ́lẹ̀ pé gbẹdẹmukẹ yóò gbalada àmọ́ kìí ṣe bí ẹni tó yẹ pé ìnira ló fi ṣe by human psychology kò ní ìdíkàṣẹ mọ jiyàn lórí ilé àáfàá tó bá sọ nǹkan mi ò lè lẹ́rìí kódà kò jẹ́ Ibn Jawzi rahimahullah ta'ala kò lè lẹ́rìí opinion Ibn Qayyim yìí ló correct àwọn náà báwọn náà ṣe ń live nílé ayé wa nìyẹn now Allah bá ń sọ subhanahu wa ta'ala Allah bá ń sọ subhanahu wa ta'ala Allah ní lil fuqara'il muhajirina alladhina ukhriju min diyarihim ẹ̀rí àwọn muhajirun al-fuqara Ọlọ́run kọ́kọ́ pè wọ́n lẹ́yìn aláìní kí ló dé tó jẹ́ pé aláìní yẹn nínú Suratul Baqarah Ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó jẹ́ pé wọn kìí tọrọ kódà tí wọn ò bá ní ṣé kìí ṣe pé that difficult condition Ọlọ́run sọ pé wọ́n tún ṣe sùúrù bẹ̀ but over place word ni wọ́n ti mention bọ́lá ń ṣe yí àwọn tó ní náà nígbà táwọn náà bá ná ìwọ jẹ́ ẹni tó ní òun wá sí mọ́sálásí òun kírun wọ́n fẹ́ fowó lẹ̀ mọ́sálásí 100 naira tẹ́mi yọ nìwọ náà wá yọ ìwọ lè yọ 100 naira náà ìwọ́n ṣàánúwà báwo ẹni tó bá fẹ́ràn rẹ ìmáàmù tó bá fẹ́ràn rẹ kò ní gbé rẹ̀ lọ́wọ́ ẹ̀ yóò ní ẹjù báyìí lọ kìí ṣe ìwò kìí ṣe nǹkan burúkú nípa ọgbẹ́ wọ́n fojú owó mi wọ́n gbogbo ìlówó tó wọ́n dáadáa ní wọ́n wá fún ẹ ẹjù báyìí lọ tẹ́yìn bá yọ 100,000 nínú tó lọ fún yín ó kéré o 100,000 ilé má ṣe dédé 100 naira yóò bó bá ṣe rí lára oníkálùkù kí ló dé tá fi rí pé yẹn ló correct kò sáàfà tó lè sọ nǹkan mi kí ní ká fi ní pé ẹnu correct Ọlọ́run sọ ní Suratu Ali Imran yìí tí sọ ti Suratu Baqarah yẹn Ọlọ́run ni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun al-birru is the highest position of ibadah téèyàn bá ti dé level yẹn ayé oníjọ́ yẹn lójúmọ́ gbogbo tó kẹ́yàn ni Ọlọ́run ní kan lè mọ́ ní mọ́ anásà pẹ̀lú ẹ̀ àwọn èèyàn ní mọ́ bí tó ti ń rí ìgbádùn ọkàn kí ló ṣe lè you will always be happy kíyàn ó sin Ọlọ́run débi pé ẹ̀ṣẹ̀ òwú mọ́ ẹ̀ṣẹ̀ òwú ọ̀tọ̀ ní pé ẹ̀ṣẹ̀ ń struggle pẹ̀lú minded Ọlọ́run ṣàánú àwọn èèyàn kan bọ̀tẹ́jẹ́ ń sáré sọ fún yín kí n tó sọ yẹn Ọlọ́run ṣàánú àwọn èèyàn kan débi wípé ẹ̀ṣẹ̀ òwú wọ́n mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n it is not a status one can maintain forever ibi tá ti mọ́ ń gbẹ́ tẹ̀jẹ́ lọ́dọ̀ ṣe tán ni ẹlòmíì ẹ̀ṣẹ̀ òwú but iye tó fi súnmọ́ náà tọ́nà fi ṣàánú ẹ̀ bẹ́ẹ̀ kò ju tí ó fi enjoy ẹ̀ ju bí ọ̀sẹ̀ kan lọ àwọn ẹ̀ṣẹ̀ kan wà tán bá dé wọn lè drag ẹ̀mí ẹ̀ tí wọ́n dá padà sí zero but ṣe tó rí mú because ó ti jẹ̀rẹ̀jẹ̀rẹ̀ dáṣẹ́rẹ̀ ṣe òun jẹ̀rẹ̀ wọ́n náà ó tún ní ìdí kan mí láti sustain ẹ̀ kí nìkan yẹn mọ́ dúpẹ́ fọ́lọ́ pé èdè náà ló dé level yìí wá wọn ló fi ṣe tó fi dé bẹ́ẹ̀ kó lè máa improve ṣe tán tẹ̀lé ìwọ nísìnyíwájú ìwọ tó ti dé level yẹn níbi ẹ̀ṣẹ̀ tó yẹ pé tó bá fi ẹ̀ṣẹ̀ lọ ẹ́ ó máa wò pé àná èmi you are not struggling with it èyàn àwọn ẹ̀ṣẹ̀ kan wà téèyàn ò lè dá ń kọ́kọ̀ torí pé èyàn gbọ́ Ọlọ́run bá gbọ́ èyàn sì bẹ̀rù ẹ̀ but you are still struggling with it ìmọ̀ bóyá gẹ́tẹ̀ ìwọ ò tí ì dé level kuntu sam'ahu alladhi yasma'u bihi wa basaruhu alladhi yubsiru bihi wa yaduhu alladhi yabtishu biha wa la in sa'alani ò tí débẹ̀ you are coming oṣù wà níbi tọ́lọ́ máa sọ pé wà láyà záàlù ó ṣe struggle yàtà kọ́rọ̀bù àlàyé ó sàfẹ́ that's why tó fi jẹ́ pé àkọ́kọ́ tí a fi súnmọ́ lọ intention yẹn wà very important mo fẹ́ súnmọ́ lọ náà tó bá ti fẹ́ súnmọ́ lọ so many things máa kẹ́ àwọn ìnira kan wà
ó fẹ́ àkọ́kọ́ tó kó fi bẹ̀rẹ̀ ní pé kó mójútó àwọn nǹkan ọ̀ranyàn pé mi ò ní ládẹ́kù ń bẹ̀ wọ́n ní wá mi tì níbi ọ̀run jama wọ́n ní wá mi tì níbi àwẹ̀ wọ́n ní wá mi tì níbi hajj tí mo lówó ẹ̀ lọ́wọ́ wọ́n ní wá mi tì níbi zaka kò ní romi lójú gbogbo àwọn nǹkan wọ̀nyí máa kọ́ mójútó bẹ́ẹ̀ náà ni àwọn èèwọ̀ ẹ̀sìn mi ní níbi kàbáyé kankan in all totality in everything every way every sense of abstain kí lẹ́ pè yes التخلص من المعاصي ونجو ينزل gbogbo mafhumu takhallus ni yoni àpáta kò súnmọ́ Ọlọ́run bá sọ pé la taqrabu zina kí òun ní máa ronú pé òun ṣe zina muqarraba gangan ní wọ́n sọ pé muqarraba yìí fitna ni muqarraba yìí fitna ni yìí ní débi muqarraba yìí so but you are still struggling ó kéré nínú èèyàn tó ti dé level wípé ẹ̀ṣẹ̀ tí ẹ wá wù mọ́ especially àwọn specific ẹ̀ṣẹ̀ kan lára specific ẹ̀ṣẹ̀ náà tọ́mọ ní èyí ní kápálẹ̀ lórí kò ní fitna tó zina gbogbo àwọn tí wọ́n ní àwọn shops wọ́n tajà láwọn schools yẹn dọ́gbùn yìí mọ́ni ni wọ́n ní mọ́ni jọ lọ mo ti stop kí n sọ pé mi ò lè ṣe because ọlọ́mọ mọ́mọ́ wa fi hàn sí condition yìí yes over time tí wọ́n sọ pé mi ò lè ṣe kí ní kan ẹ̀ ọlọ́run lè fi ẹ́ síbẹ̀ ìdókò tèmi because mi ò lè ṣe yẹ ọlọ́run tí ó rí sínú àwọn condition kan lè ò sọ pé ẹjọba wọ́n ṣọ́bù sí may look to you today no matter how you feel that mo yà pé mo ti survive ilé you can be there into ní mọ́ bẹ́ lọ́run ní kọ̀rọ̀ ní pé wọ́n fi mí síbẹ̀ yẹn tó yẹ pé mi ò mọ̀ pé gbádùn ni I was working there kò sóbìnrin kankan ní gbogbo organization yẹn látòkè délẹ̀ kò sí obìnrin kẹ́ ọ̀kan báyìí so mi mọ̀ pé ní ìmọ̀ ni so mi mọ̀ dúpẹ́ lọ́tọ̀ pé ọlọ́run mo dúpẹ́ kókó sóbìnrin bíbá the only time tí n bá fẹ́ lọ restaurant lọ́jọ́ kì í ṣe ibi táwọn family mi wà o wọ́n ní tó tẹ̀ mọ́ lọ jẹun ní ìsìnkú táwọn family mi wà the only time tí máa ní láti mú ìyẹn mo tún wá láǹfààní àti rányàn lé nìkan tó jẹ́ ọ̀rẹ́ mi kan Yahya mo lè sọ wọn pé jọba mi ra oúnjẹ bọ̀ sálẹ̀ yusuf bá mi ra mo tún wá ṣiṣẹ́ níbi tí mo ti rí pé ìwé lílì mi dáhùn àti ń pàdé ara lára tó ṣára wọn fáì ọ̀pọ̀lọpọ̀ àti àwọn ìyàwó tí àjọ mọ̀ pé ẹni níyàwó lé ẹ̀yìn lọ́kọ̀ lé tán tó yí àwọn ọ̀rẹ́ ya mùsíbà pé nǹkan yìí kò nọ́mà wọ́n kò sí ìrírí mọ́ ẹ lè sọ wípé nǹkan lè fi try pé tí ó jẹ́ kó bínú nìkan lẹ́ lè sọ olùgbòkú gẹ̀gẹ̀ fanatic láfáyé the only thing tó lè fi survive yẹn kò gbọ́mọ̀ di fanatics ní ẹwà fà fanatics mo láìpẹ́ àgbà kò tí bá kí boundary yẹn kó wà so glaring débi pé ẹni yìí kò ṣe ọlọ́lọ́run fi fi ṣọ́ so fitna yẹn bẹ́ẹ̀ náà ni fitna owó kò easy láti maintain ìjẹni ọlọ́run níbi nǹkan méjèèjì yìí láti sọ pé ẹni ọlọ́run lẹ́ni kò sígbà tí iman tó tanná lẹ́mìíyàn nurul iman tí ó hàn nínú gbogbo tí èèyàn bá ń ṣe láyé ọ̀rọ̀ ló ń báyàn sọ ni òun advice ẹni
òun tajà ní òun ṣe level of iman will always show nínú transaction tí yẹn bá ń ṣe kò sí. So ibi tá a ti lọ ní wípé aláìní tó wá mí ní ó wá mú mọ́ra láyéláyé ọlọ́rọ̀ tí wọ́n bá jọ ṣiṣẹ́ bákan náà kò lè rí lára rẹ̀. So gbàgbé wípé a sọ wípé David náà jáwé ṣe sọ pé wọ́n ní ọ̀rọ̀ wọ́n ṣe sí wọ́n pẹ́ wọ́n tó dẹ̀yàn tán bá wá kó ẹrù wọn dé yóò pọ̀ ó máa dúró tí aláìní náà kò dé ní. Òun náà ẹjọ́ pẹ́lẹ́ náà ni ó bí pé kìí sọ̀rọ̀ owó ó ti di ládánsìn àbí so kó lówó tó gbáwọ yóò ná ní owó ẹ̀ torí pé wọ́n ti nánú àtàtù fi kú mímọ́ dáadáa tó wọ́n bá ṣe láyé ó ní ìfẹ́ẹ̀tì méjì ó ní ìfẹ́ẹ̀tì láàdá ó sì ní ìfẹ́ẹ̀tì islahul qalb yóò tún ọkàn rẹ̀ ṣe ó sì gbà láàdá. Anybody tó yọ impact tí dáadáa tó bá ṣe ẹjẹ́ tó fún yín lápẹẹrẹ kan owó tí aláìní tó ń gba sálárì 300,000 mathalan àbí let's say 700,000 aláìní tí ń gba sálárì 700,000 abẹ́rẹ̀ polówó ní ẹni gbà sálárì 700,000 ní Nàìjíríà yìí tó wá ti ní àwùjọ ọ̀kan lọ aláìní abẹ́mọ̀ àwọn ilé àkànṣànù wà nífà tán bá fún yín bíl ní normal bill gbogbo orí ìdáwọn fún ayẹn wọ́n ti sáìsẹ̀ náà ní ẹ̀ alákọ̀ọ́rí kò ló lọ inú ẹ̀sá ìjá sí gbẹ̀gìrì kò náà máa ń dùn proteins ní bọ̀tán wá fún ẹni bíìlì gangan èyàn ó tó tún rò pé wá bí báyìí gbogbo ẹni ó dẹ̀ explain yóò ní ṣe ó dákẹ́ máa jẹ vegetable ṣé mi ní sí mo jọ vegetable lọ́jọ́ vegetable báwo yóò ní protein gangan ló ń jẹ èyàn kan àbúrá díẹ̀ kékeré àìsẹ́ bẹ̀ gbogbo jù sọwọ́ ẹ̀ gan yóò ní protein wà ṣe wá pé ó mọ nǹkan tó máa gbé protein débi báyìí tí ó mọ tó máa gbé protein lọ síbi tó ń sọ yẹn ìjẹ́ nǹkan kékeré so bíìlì tó fit wa ní wọ́n fún wa torí ẹjọ́ tó bá lówó ó mọ̀ bí àwọn ìyàwó rẹ̀ ṣe mọ̀ owó náà tó gbogbo àwọn bá ṣe sọ fọ́ tán yẹn náà fìlà lójoojúmọ́ ẹ̀ tán parí tán ló ń jẹ ìtù àlórí tébù tí wọ́n gbé ó mọ̀ ẹ̀dẹ̀ manage 3-5 ó dẹ̀ dìtàkudà sórí tébù tó báyìí àbẹ́mọ̀ ẹ̀rọ pọn lọ fún ara wọn pọ̀ ni láwọn ẹlẹ́ ayẹ̀ yóò sì sọ 3-5 dìtàkudà lórí tébù ó tún rí rábọ́ yọ sàn kékeré kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni eré ọlọ́run àṣà wọn lẹ́sàn ìjọ tó bá gba kọ́ntrà tó mọ̀ tó sáàsọ tó bá ti délé ẹjọ́ lọ àbúgbèjì lápẹẹrẹ ẹni àtàlẹ̀ kan lónìí 400 million ní wọ́n tàbí ní ẹ̀ tó gbogbo ẹ̀rẹ̀ tó fẹ́ bí ẹni pé èlò náà wá fún ẹ̀yìn wọ́n ní alákọ̀wé ò fún méjì bí 30 million lọ bí jẹun ti dábà kò ní tí ìbèrè sí ọkọ̀ rẹ̀ bá subhanallah bẹ́ẹ̀ wọ́n ṣe ní ẹ̀ àwọn ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká dúpẹ́ fọ́lọ́run àbú ẹni tó bá gbọ́n dáadáa òdìjọ́ kẹta yóò sì máa jíjọ́ kejì yóò máa wò ẹ́ pé ṣé nǹkan ò sáàsákáǹtì rẹ pàtíwà ẹ̀dọ̀tún lára ní ẹ̀rí pé fíìsà ò ṣiṣẹ́ wọn láti rí ó ń ṣiṣẹ́ pé kò tutù dáadáa wọ́n ní tí káwàrà mi ní ìrìnà sólà kò iná dáadáa ni yóò wá dáwọ́ sí pé irú ti lágbàjá wá ní 4 million ní ààrẹ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbàdó bá ẹ calculate o ní ọ̀nà 60%. Kìí ṣe nǹkan ìwọ̀ nǹkan dùnú ni kí a pàwó ẹ̀ kò sì mọ̀ pé àwọn tí ó nàrí nǹkan dùnú ni ọlọ́mọ ń sàwà lẹ́sàn lórí ẹ̀ lọ́tọ̀ yes ọlọ́mọ ń sàwà lẹ́n tí
àwọn ìyàwó rẹ̀ ò lè bá náwó ẹ̀ bẹ́ẹ̀ because ìyà tí ẹ bá ń jẹ náà ẹjọ́ ń jẹ tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ tẹ́ bá ń jẹ náà ó yẹ kẹjọ jẹ náà in fact dé level wípé sometimes wọ́n tún dá dé wípé wọ́n tún máa ń hide condition wọn fún yàn tó bá rí pé yàn lówó lọ́wọ́ abẹ́ notice bó tó bá lówó lọ́wọ́ ìjọ ìwọ̀n á mọ̀ pé aṣọ ti fún wọn lówó inner waist ti pẹ́ báyìí wọn tó realize pé wọ́n dẹ̀ nídìí ẹ̀ lóòótọ́ wọ́n wá rò pé bóyá bíìlì ẹ̀ pọ̀ ní kó pọ̀ láì obìnrin gangan wulẹ̀ wà expensive ó kàn máa ń dùn mí ní àwùjọ tá à ń gbé ẹ má jẹ́ sọ yẹn so ẹni tó struggle láti ṣe nǹkan ìjọsìn kan kò dàbí ẹni tó ṣe pẹ̀lú gbẹdẹmukẹ ẹ̀rí ẹni lan tanalul birra hatta tunfiqu ẹni tó yọ 100,000 nínú 700,000 tó gbà lóṣù kó wallahi alazim try it ká fún yàn 700 kó ríngì báyìí kó sì ní agbára Ọlọ́run 100 ń lọ mọ́sáàsì tọ́lẹ́tì mọ́sáàsì tó ti bàjẹ́ wallahi 100 20,000 yìí ìyá alágbájá tí máa pè mí ọ̀nà gbóúnjẹ lóṣù yìí 50,000 yìí ẹ̀gbọ́n mi àǹtí mi ẹ wá rí 200 yìí ṣe gbá wọn tó complain ẹ̀mọ̀ tí ìdárúkọ ìyàwó bí 300 náà ti lọ lówó yẹn wọ́n bọ̀ wá sọ́dọ̀ yìí tó bá ti kó gbẹ̀ dọ́dọ̀ tí kò ní jáde mọ́ tó bá kó dọ́dọ̀ tí kò tó máa ṣá ẹ̀yin ti máa advice tẹ́ fún pé wọ́n wà ókè náà ayé mà lọ bẹ́yẹn kó bọ́ sí bíbá ìjọ níbẹ̀rẹ̀ bàtà so àwọn tó wọ́n ti mọ́ ìmọ̀ ń ṣe yóò ti yọ kó tó délé yóò àkó sí iwájú àníkẹ́ ìyọ́ tó ń fún mọ́ wo tí ó yọ fún ọ so ẹn tó lo all these strengths gbogbo tó ṣẹ́kù fún bóyá 50,000 torí tí wọ́n ní fi ń ra káàdì 200 instead kó ra káàdì 1,000 so yóò wá ṣe dédé ẹn tó ní millions lákàntì wọ́n yọ 2,000 bí i ṣe sọ́dá pa ó ní ẹpẹ̀rẹ́ ẹgbà 2K wọ́n lè ṣe dédé o lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun kò ní bá a mọ̀ pé àgbẹ̀yìn tèmi àti tí bọ̀ kọ́yìn mi ló correct hadith wá lórí àwà yìí Abu Talha wá fèyí tí ó ní ọgbà oko kan wọ́n máa ń pe ọgbà tí ò bá ti ní fence wọ́n pè ní bustan tó bá ní wọ́n pè ní janna tó bá ti wà covered wọ́n pè ní kíni janna a sì ní pè ní janna àfìgbà tó bá tó ní ashar tó bá láwọn igi tó pọ̀ tó jùbó látara já jim wà náà nípa asátúrù wọn náà fi ń pe in tó wà nínú ní jẹní torí pé nǹkan cover wọn náà sì ń pe wèrè ní majinun torí pé nǹkan kan ti bu ọpọlọ ẹ̀ wọn náà sì ń pa alẹ́ ní falamma janna alayhi al-layl torí pé ó ti bu nǹkan mọ́lẹ̀ so aljannatu janna limadha lil ashjar wa limadha hiwar àbí nǹkan máa ń pè fence hiwar ayétu àmọ́ yóò máa jẹ́ bustan ọgbà oko lásán tí ò bá ní hiwar so yíwa Abu Talha wá fẹ̀yìn tí ògiri ibi dàbídù rẹ̀ níjọ́ náà ó dàbí kéèyàn ní oil well lẹ́nu kò ní mi ìwọ̀n ń ka àyà hadithu fil Bukhari ìwọ̀n ń ka àyà lan tanalul birra hatta tunfiqu mimma ó wá ní albiru ọlọ́ọ̀gbà gẹ́gẹ́ jẹ́ albaru kò lè mọ̀tọ́mọ́ bí albiru ṣe tó pẹ̀lú àánú ọlọ́run wọn kọ́ tá sọ̀rọ̀ Abdulbar albiru wà ní ọkọ̀ tó ṣe gá ọlọ́wọ́ ni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun madha tuhibban lẹ́fẹ́ ẹ̀tẹ̀tẹ̀ lọ nítorí mi fẹ́ kẹ́dẹ̀ strat Abu Talha wá ronú títí gbogbo ọgá ọkùnrin oil well ok
okay tí ó jẹ́ kó yíwa rí Dangote ní investment tó kọ́ àrí the biggest of it our money is in again refinery rẹ̀ kan wá káyà ẹ̀ fún Dangote kan wá mọ́sáàsì ìlàlẹ̀ àbọ́n lọ mọ́sáàsì l'Àbújá ìmáàmù wa ń ṣe khutba kẹ́ẹ̀mọ́ bí máyì tí wá ṣe rí àtàwọn yẹn kẹ́ẹ̀mọ́ tàǹjọ wa ìmáàmù wa ń ṣe khutba wà ní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ọlọ́run ní ẹ̀ ní rí orí ẹ̀ ní dí ògógó ẹ̀sìn títí tẹ́ fi mẹ́nu nǹkan tọ́kàn yín náà yọ́nú sí tọ́kàn yín fẹ́ gẹ́gẹ́ yẹn wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi alim kò sí ń tẹ́ ẹ̀ náà tẹ́fẹ́ sọ fún ọlọ́run pé eléyìí náà nǹkan tọ́kàn fẹ́ rẹ̀ ọlọ́run mọ portion tí nǹkan yẹn tẹ́kì lẹ́mí ọlọ́run mọ déédé nǹkan náà lẹ́nu ọmọ tó fi kú mi ṣe in ẹpa àwọn náà yẹn ẹ lọ wo pumping machine mọ́ pa iná mo fẹ́ kọ́kọ́ ní kí akọ́kọ́ pa fáàmì ní sọ́rọ̀ ọmọ tó fi kú mi ṣe in kò sí tẹ́ wá ná fa inna Allaha bihi alim ọlọ́run mọ bó ṣe rí lọ́dọ̀ yín ẹn tó ní púpọ̀ tó mú kínkíní jáde ọlọ́run mọ bó ṣe rí gbàtàbí kan nínú àwọn sálàfù pé bó láṣe mọ́ ṣẹwà lọ́dọ̀ ọlọ́run qala zinu a'malakum afan zinu a'malakum ẹ̀wọ̀n ṣe yín fa antum a'malukum iṣẹ́ yín náà lẹ́rí ẹ̀wọ̀n náà ní bẹ́ẹ̀ ṣe mọ́ lálùkìyàmà kò sí bẹ́ẹ̀ bó ṣe mọ́ nìyẹn ó lè ní owó ti 10 million àwọn wọn tájẹ́ ti kó fẹ́ ṣe àwọn kan lálálálá kan wá sí kankan tó lọ sọ́dọ̀ ọlọ́run bá mẹ́ ó ní àkẹ́yàn bá tó tán ó lè má tó gan ó lè jẹ́ kòtò ló ti tó yes because lọ mọ̀ dáadáa in tó ń wá yẹn tó bá wá tán wà rí mi tó tóbi jùlọ tó tún nídìí tọ́lọ́run rí búzi wà ìfọ́lọ́run bá búra nǹkan kan ní yóò débi tí lọ ní kó mọ́ lágbíṣí o ní kó kó lẹ́nìkan lọ́wọ́ because trustworthiness is a problem ní ayé tàwà yìí àbí ìyẹn náà dẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n explain it torí kó lè fẹ́ bọ́ sí favor àwọn àfà mi ò ní sọ ẹlòmí ò sọ fún wa so ó lè mú báyìí gbogbo pé ayé débi tó ń lọ kó wò sùnsùn kó wó lé kí ó kan tí wọ́n ní problem musaf kó ra musaf fún wọn ó lè mẹ́jẹ musaf gan ó lè jẹ oúnjẹ fún àwọn mọ̀dàrísùn àwọn tí ń kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ bẹ̀ yes ó lè jẹ́ nǹkan tó wù ní pé àwọn wo ni òru ó lé kí ó san because a gbọ́dọ̀ nurture orú bí náà kó mọ́ pa ó lè jẹ́ tó wọ́n ní pé àwọn oní òru jẹjẹ ó lè mọ́jẹ lé kí ó gan around oúnjẹ ìsìnkú oúnjẹ àwọn olè kóró millions yìí sí lé káláwọn èèyàn ò jẹun ó lè bẹ̀rẹ̀ sí scout around fún àwọn ọmọ òrukàn inú wọ́n gbọ́dọ̀ nípìn nínú owó tèmi kí wọ́n á ṣe láyé ìyẹn náà tún níbi tí ṣetán ti mọ́ ń ta àwọn èèyàn pé à ṣe kárí mi ẹ̀ ó lè jẹ́ sí kárí mi lọ ṣe pamọ́ kìí ṣe gbogbo tó ṣe pamọ́ ní òní ládájú tó ṣe gbangba lọ àti ṣàlàyé rí rí dáadáa nígbàtà ń ṣàlàyé àyà pé Ọlọ́run bá sọ pé in tubidu sadaqati fa ni'mahi wa in tukhfuha wa tu'tu al-fuqara fa huwa khayrun lakum al-imam Nawawi wá ń ṣàlàyé fa huwa khayrun lakum bẹ́ẹ̀ pé wa huwa khayrun lakum ìgbà míì kí wọ́n fi sọ́dá kọ́hùn ó lè gba ládájọ́ tó fi pamọ́ lọ kí ni dí Ànábì ní àdáàlù al-khayri kafa'ili kí ló fà hadith sọ́dá kọ́ ókúnlẹ̀ ló fà ókúnlẹ̀ tó bá ilé ṣe títí táwọn èèyàn fi fọ́lù táwọn bí wọ́n fi rọ̀dá pé nígbà tí ilé ìbá lè ṣe nǹkan báyìí ilé ọdún wọ́n náà mo fẹ́ lọ gbé oúnjẹ fún ẹnìkan níjọ́ kan aláìnílẹ̀ náà wọ́n fẹ́ lọ gbé oúnjẹ fún wọ́n ń tàí láti àìrẹ̀ ìfẹ́ kó jẹ́ pé oúnjẹ máa dọ́dọ̀ ẹni
in a way that ẹnìkan kan máa mọ̀ pé ìrìnsẹ̀ kankan sí pamọ́ láyé kí n ti ẹ̀rí ní padà lọ́dún náà sí pamọ́. Problem. Wọ́n á rí lọ́kàn mi pé wọ́n rántí ọ̀rọ̀ tí Ṣẹ́gun bá sì sọ mú ká nínú tí wọ́n Ṣẹ́gun bá sì. Wípé onímọ̀ kó ṣọ́ra wọn pé gbogbo nǹkan kó wọ́n fi pamọ́ ọ̀rá o. Ó lè mọ́mọ́ máa ṣe nǹkan ní táwọn èèyàn kó ti kẹ́kọ̀ọ́ tó wá dẹ̀ fẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ èmi náà lè ṣe. Mo wá rí pé ibi tí mo wà yìí mo lè ṣe rẹ̀ máa ń sọ fẹ́ nìkan pé a fẹ́ gbóúnjẹ fáwọn aláìní tó wà mẹ́rin. Wọ́n ní aṣáláìní rẹ̀ ní ẹni. Kò lè wá báwọ̀ ó wá báwà. Kò lè wá báwọ̀. Because ó ti mọ bí wọ́n ṣe wù ú, ó mọ̀ pé mi ò lè wù ú bẹ́ẹ̀. Èmi ò tí ẹ gbọ́dọ̀ wò bẹ́ẹ̀, mo fẹ́ jìyà ni. Mi gbọ́dọ̀ wò bẹ́ẹ̀. Ó mọ̀ pé ó lè sọ fún mi. Wọ́n lè trouble èmi, kò lè trouble ọ. Ẹni wọn ni, ẹjá sí bí half bag of rice fún. Mo á ní yìí sì mọ́ sí bẹ́ẹ̀ náà. Tó bá rẹ̀, mo ní ilé ìfẹ́ mo ní ilé lèmi náà ti bu eléyìí fún. Inú ilé lèmi náà ti bu eléyìí. Epo dọ́dọ̀ rẹ̀, mo ní ẹwọ́ ẹdílé padà sílé. Ẹ jẹ́ kí mi ṣe half bag fún. Jazakallahu khair. Now, mo ti gba aládá lọ́dọ̀ ẹni ẹ̀ sán. Ẹ jẹ́ ká zoom pé ẹni ẹ̀ ó kẹ́kọ̀ọ́ ń bẹ̀rùn. Ó ti rí pé òwe lásán ni mo pa fún ẹni yìí continuously need the support. Kò sígbà téèyàn bá ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run mi ọwọ́ ìwọ ló padà borí. Owó díẹ̀ tó rò pé yọ jáde yẹn tó fẹ́ mọ ní lára tẹ̀kan yóò ní effect lóòótọ́. O lè má ṣe tó fẹ́ tó lóòótọ́. O fẹ́ change táyà mọ́tò, o lè mọ́ táyà mọ́tò change lásìkò. But má gbàgbé o, Ọlọ́run ó ya nǹkan kan lò ẹ́ tí ó cover fún later. Kò sì ní ba ẹ̀san rẹ jẹ́ lálùkì àmọ́. Oh, you have to do it. Ìgbà tó ń ṣe yẹn test ni. Ẹnìkan ó fi lọ̀ mí pé òun fẹ́ ti ìkan nínú àwọn company o. Mo wá ní kó mọ́ tì. Yá company òun fẹ́ tì mo wá ní kó mọ́ tì. Ó ní ẹgbọ́n kan tí mo sọ, kò pay mi. Mo ní how? Ó lóun make nítorí lọ́wọ́ ni pé lọ́wọ́ loopholes ṣé wọ́n máa gbá ẹ. Because tán bá ń gbá ẹ yóò máa mú bànújẹ́ wá fún ọ, ó lè má gbà aládàgán lórí ẹ̀mọ́ létà. Tó bá yẹ pé wọ́n gbá ẹ pé kò kàn tí mú profit wá ní ru àwọn tó jẹ́ pé ní táwọn fi ń feed family tiwọn. Àfi tó bá yẹ pé yóò affect basic life ti ẹ basic ni o kì í ṣe lọ. Tó bá máa affect luxurious life fi luxurious ilẹ̀ fáwọn táwọn náà àwọn basic ní lọ́dọ̀ tiẹ̀. Basic ni pé ẹ má ṣì mí gbọ́rí o, mọ́tò is still basic o, òṣì ní múyàn rorokuro. You have a good car, good kìí ṣe company mo sọ o. Kéèyàn ní mọ́tò, good car tó lè sáná sí báyìí tó di tó sì mọ́ gbé ọ lọ. Basic ni o, òṣì ní máwọn ẹgbẹ́ wàláhì ẹni tí lówó. Basic ni o, láyé ìta ń gbé yìí. Ayé ìta ń gbé yìí. Ó tó kíyàn ronú pé mo gbọ́dọ̀ bo ìjọmọlúwàbí mi. I need to get a car. Tó bá ti ní kápá, tó bá ní live according to bọ́lọ̀ ṣe fún ẹni capacity wọn. So tó bá ti yọ basic aspect of ó jẹun, ó gbélé, onímọ́tò, at least tó lè kó family ẹ̀ gbogbo nǹkan yòókù wọ́n ní yes alúnàkà máa bá yóò fi kú kí lọ́lọ́wọ́ bá sọ kú lè là áfù sọ pé lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti jẹun èyí tó kù yẹn ẹlòmínà gbọdọ̀ pé mọ́dà tó fi kú kí máa ṣe sẹ́rápọ̀ náà máa ń sọ mẹ́yìn ẹgbẹ́ àwọn èèyàn kó wọn àmọ́ bá náà bí pé ibùlàwà náà lè náwó sí yíyẹ pé mo ní dream and become a billionaire and so what kí ló wà padà di fún ẹ wọ́n sọ wọ́n pé mùsùlùmí máa ń wá owó for purpose not for figures purpose ni mùsùlùmí máa ń wá owó fún èyí ó wo problem kalifa yóò sì subhanallah
kí n sì ní owó báyìí àwọn èèyàn wọ̀nyí ibi ò tún pa wọn láyé wọ́n fi bí iṣẹ́ náà gbàgbé yẹn ọlọ́run fẹ́ sí ẹ̀yà ní sincerity àwọn gan ló dájú kó máa ṣorí fún jù so olówó ò lè máa nílò òun pé ohun àtàwọn dáríkà àwọn jọ pé kí ní kan ìjọ tí wọ́n ná 20 million walladhi khalaqa as-samawati wal-ard ó gbẹ̀yà láyàládà ọ̀ tó lè máa ṣe dédé ẹnìkan tí 100,000 ní position tí nǹkan méjèèjì wà lẹ́nu ẹ̀yìn méjèèjì ó ní 400 billion ìmọ̀sáàsí tí wọ́n fẹ́ kọ́ ní 120 million tí wọ́n sì exaggerate tó pé in tó tí wọ́n bùkún tó pé nǹkan tí nǹkan yẹn ní lóòótọ́ nìyẹn ẹnìkan wọ́n ń gba 300,000 or 100,000 every month ìmọ̀sáàsí yóò ṣàyọrí ó wá ní 20 million ni wọ́n fílẹ̀ nígbà tí ìṣe pastor nígbà tí ìsáfà ní calculate ta ló fún ẹ lówó tó wà lọ́wọ́ tiẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run wa mọ position tí nǹkan yẹn wà lọ́kàn ẹnìkọ̀ọ̀kan ò gbọ́ túmọ̀ pé wà mọ́ tún fi kú mi ṣe yín fa inna Allaha bi alim in tẹ́ bá mú ibi tẹ́ tí mo jáde ọlọ́run mọ̀ now ààyà yìí ni Abu Talha àwọn agbọ́ tó fún wa sọ pé ànábì kí Dangote wa gbọ́ wà sí débi wípé wa sọ wípé ọ̀rẹ́ lè wú yóò mo fẹ́ àchífù tọ́lọ́run sọ náà yàí ọ̀ ànábì mo bùn ànábì wa sọ pé ṣe àyà ẹgbẹ́ ànábì wa níbẹ̀ ṣùgbọ́n má bùn èmi ṣètò ń padà bọ̀ wá sọ fún ẹ lọ́kàn pé ṣe sí ọ̀pọ̀ ń sọ àyà ìkàlẹ̀ ṣá má bùn èmi bí i ṣe ń sọ ì kó wá torí rẹ̀ fẹ́fẹ́ mi lówó má fẹ́ mi lówó èmi lówó but wú àwọn hadith wà fi sahih wípé innama tunsaru bi du'afaikum wa nisaikum ìtẹ́ fi máa ríran lọ́wọ́ Ọlọ́run ibẹ́ yìí náà ṣe ń ran àwọn aláìní lọ́wọ́ àánú ń bẹ lójú yín débi pé ẹ̀fẹ̀ máa sọkún yàtọ̀ sí pé fún wọn lówó bí wọ́n ṣe ń sọ lómi tí ń lé lójú yín gan pé máa ṣàánú ẹ̀ máa ránú Ọlọ́run qala Rasulullah sallallahu alaihi wasallam irhamu man fil ard ẹ̀sánú àwọn tí ń bẹ lórílẹ̀ yarhamukum man fis sama ẹn tó bẹ ń sánmà náà wù ẹ̀yìn náà wá jẹun tán wá fẹ̀ sórí àga àríkà rẹ̀ wá ní ohun ẹ̀kọ́ kìíní kan wá oúnjẹ ni wọ́n gbé fún Abdurrahman bin Auf kama jaa fi Sahih Bukhari oúnjẹ ni wọ́n gbé síwájú ẹ̀ tó bú sẹ́kú is exaggeration torí ẹ̀ ò lè fi àfà àwẹ̀ ẹ̀ tí ìṣe àfà láíláí àfi tí ìrọ̀gbọ̀n kan yìí ṣé Ọlọ́run ọba ó gbé ẹ̀sìn ṣógbọ́n nǹkan tí ń kàyé àfà ò lè ka owó láíláí ẹn táwọn èèyàn máa ń dípẹ́ndì lórí àfà tó bá ilé lówó bùkátà rí pọ̀ ẹni kọ́ wọn ní wọ́n fi wọ́n ròyìn rẹ̀ gan níbi tó jẹ́ pé nínú owó yẹn pé kò gbọ́ nìyẹn kí ló fẹ́ fi ṣe tí bá ṣe kókàn ń pò ké torí waqtul haja bána bí náà ṣe máa ń fún àwọn ìyàwó rẹ̀ ní oúnjẹ tó lè tó wọn fọ́dún kan ànábì ẹni ó tó gbà padà tán lọ àfìdìbẹ́ ti ṣe ó fẹ́ fún wọn náà ni àfìdìbẹ́ ti ṣe bí ẹni ó fi gbà tán gbogbo wa di alákọ̀ọ́kalẹ̀ akànwábò láti oppress aláìní tó jẹ́ ọ̀rẹ́ wa kó lè kú fi rí wálé wa sọ pé ọ̀rẹ́ mú ní ọ̀nídìí kan báyìí tàbí sọ pé ní tójú gbówó mi qala Shafi'i ajudu bí mawjudu walau bi tutawiya alal-ju'i kasha wala asha yata'allamu alal-ju'i kasha wala asha yata'allamu wa udhiru asbabal ghina bayna rifqati la yakhfa'u hali wa in lam udimu la yakhfa'u wa bayni wa bayna Allahi ashwa faqati haqiqan fa inna Allaha bil hali a'lamu haqiqan fa inna Allaha bil hali a'lamu ó ní àjúdù bí mọ̀ ojúdé ń wà láòbí tó sọ òyìn ta ló lè pè èèyàn títí ta ló lè rántí rẹ̀ nínú mọ̀lẹ́bí tí ó lè dúpẹ́ pé Ọlọ́run ṣọ́sìn mọ̀lẹ́bí
àjúdù bí mawjudin walau bi tutawwiyan kódà bó lówó wọ́n mọ̀ pé ṣáájú wọ́n mọ̀ pé bó ṣe ìjọ tí àkáǹtì rẹ̀ rìn ló ti rántí ẹnìkan ya inshallah ìwọ náà ti sórí kìí sí ìyàwó àtọmọ rẹ̀ nìkan lázìm làwọn yẹn lé lórí tí ó gbọ́dọ̀ hàn lára wọn àjúdù bí mawjudin nìbànújẹ́ ti bá orí pé owó yìí ò lè kárí àwọn orí ò lè kárí kìí sí pé kò lè tó ọ láwọn èèyàn tó pọ̀ ní olómọ orúkàn tó pọ̀ o láwọn aláìní tí ó tàkàgbà lọ́wọ́ ẹ̀ tí wọ́n náà wọ́n fún wọn ti dùnú pé yes owó ti rí ó yẹ jẹ́ kánà wà láìkò tí sí nǹkan kan lẹ́nu àjúdù bí mawjudin wà láòbí bóòlù yẹn ṣe mọ́ wà for field níyàn lówó tí kò mọ bring happiness nígbà tí ṣiṣẹ́ pọ̀ lágbájá ń bá wa ṣiṣẹ́ àjúdù bí mawjudin wà láòbí tó tọ̀wé yán alálùjúrin kàṣà wà láàṣà yàtà àlàmù alálùjúrin kàṣà wà láàṣà yàtà àlàmù àjúdù bí mawjudin ní tèmi náà bá nínú mímọ́ fún yàn wà láòbí tó tọ̀wé yán kódà kó jẹ́ pé bí ló pa mí sùn lálẹ́ alálùjúrin kàṣà wà láàṣà yàtà àlàmù tí mo kánú jọ sùn lánàá in tí mo fi pamọ́ náà lẹ́nìkan tún dé tí sọ pé sáà lè jọ pín tí mo ní inshallah 50-50 wa udhiru asbabal ghina bayna rifqati la yakhfahumu hali wa inni lamudimu la yakhfahumu hali wa inni lamudimu wa udhiru asbabal ghina bayna rifqati èmi ò sì tún ní tọrọ mi nítorí ẹ̀bọ́ síta kó bẹ́ sí ń wò mí ẹ̀mọye sọ́dápọ̀ tí ìmọ̀ ṣe lójúmọ́ owó bẹ̀rẹ̀ pé mi ní mo lówó àwọn èèyàn tí ń ṣàánú ló pọ̀ ìní títà sọ fún yàn yìí tún wá lọ gíní mi pẹ̀lú fìlà tó fi rò polówó ní mí wa udhiru asbabal ghina bayna rifqati la yakhfahumu hali wa inni lamudimu ní lágbájá ò ní ìsí àṣì báyìí la yakhfahumu hali wa inni lamudimu àmọ́ tí bá ilé rápálá wọlé wàbẹ́ ni wàbẹ́ náà lọ yẹ aṣkó àfà àkọtí ìwà ní ọlọ́run mú kàn rẹ́rìn lójú wọn ní ìwọ mọ̀ pé mo ń sunkún sínú pé mẹ́gùn ní wàbẹ́ ni wàbẹ́ náà lọ yẹ aṣkó àfà àkọtí fákọ̀ kìí ṣe bí owó nìkan ìyẹn máa ń stay strong ìfẹ́ lómi and you are not strong yourself ìwọ gan tí bùkátà ti fẹ́ gé ẹ̀yìn ẹ̀ tó sì ń sọ fáwọn èèyàn pé no problem wàbẹ́yìn iná lọ́yẹ̀ aṣkó àfà àkọ̀tí bí mo ṣe wá tilẹ̀kùn mọ́rí ilẹ̀kùn yẹn mo tí pé kódà mi ìkú lẹ́nu ilẹ̀kùn mú fẹ́yìn tí ilẹ̀kùn tí mo fi kọjú sánmọ̀ ní pé Ọlọ́run ṣàánú mi wàbẹ́yìn iná lọ́yẹ̀ aṣkó àfà èmi tí mo fáwọn èèyàn ní confidence na pé everything is gonna be fine no problem owó rẹ̀ dé kò sí problem owó lè tó wáyẹ̀ èmi náà wọlé sọ fọ́lọ́run pé ìtì jẹun Ọlọ́run wàbẹ́yìn náà lọ́yẹ̀ aṣkú àfá ọtí àkíkàn fàáyín náà lọ́rùn àbílẹ̀ àlè àlàmù àkíkàn fàáyín náà èmi tí mo ń fún àwọn èèyàn ní ròdùnú pé don't worry it's not a problem èmi fúnra mi mo ní ìjẹni tí ó fọwọ́ gbà mí lẹ́yìn pé it's gonna be fine pé ò ní regret it. Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn sàábì rẹ̀ wá bá jọ kan wọ́n sọ pé ya Rasulullah mata nasrullah kí ní ilé pọ̀ a sì sùúrù díẹ̀ o sáànà Ọlọ́run sì padà dé báyìí anábìbẹ́dẹ̀ ó sùn bẹ̀rẹ̀ lórí ní anábìbẹ́dẹ̀ pé nasrullah ìkọ́rí anábìbẹ́ ti dé tán kódà tó bá dé tán tó wà àti bí pàdánù náà wàbẹ́yìn náà lọ́yẹ̀ aṣkó àfá àkọtí àkíkàn fàáyín náà lọ́rọ̀ àbílẹ̀ àálẹ̀ àtàmù àkíkàn fàáyín náà lọ́rọ̀ àbílẹ̀ àṣíbánà bí ṣe ń ṣe àṣí bí aṣáájú ṣe ṣe nú àṣíbánà bí ṣe ń sọ fún wọn pé kò sí wàhálà àṣó náà gbọdọ̀ wó lulẹ̀ ní àṣí nǹkan tí ń ṣe ànábì náà sallallahu alaihi wasallam ọlọ́wọ́ sọ ọ̀rọ̀ kalẹ̀
ọlọ́wọ́n ni am hasibtum an tadkhulul janna sẹ́rù pé wà jẹ́nà ni alamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum ìyí tó ṣẹlẹ̀ láwọn tó ṣáájú sókò wà ní sẹ́yìn náà massatuhumul ba'sa'u ìnira kẹwọn gan wà dọ̀rọ̀ àti páyín kéèké wà zulzilu gbogbo àdéhùn yẹn yìí látó fi gbá wọn wò ẹni tí kò lówó àtúnpadà yóò kọ lọ mẹ́lẹ́yìn pé afẹ́wo sí yóò yàwó èlé sí ìtorí rẹ̀ lọ yàwó lápò pé ibi tán ti dì í pé àfà ẹfà ló wà ní ló ti ṣí fóònù wá ti rí borrow 100,000 and pay 300,000 naira borrow 100,000 and pay 12,000 naira I borrow 12,000 and borrow وبيني وبين الله أشكو فاقتي حقيقا فإن الله بالحال حقيقا فإن الله بالحال ìgbà táwọn bí ń try láti stay strong Ọlọ́run ni mo mọ̀ pé ó ti fẹ́ rẹ̀ wọ́n wazulzilu àtúndà nǹkan bù wọ́n wá fi rìbá wò subhanallah ó wá rí rìbá ó tún wá sọ àìpọ̀ pé èmi ò lè débì náà wazulzilu láńlọ́dù rẹ̀ wá ń pè fowó lé ìsìn rí bọ́rọ̀ 300,000 ó sì gbé náà pé kìí ṣe fíìm fáwà àwakọ́ náà báwé ìgbà náà lẹ́nìká tó ti kanlẹ̀ pé ìjọṣẹ́ ní kankan lé òun náà tó wọ́n bí wú mú pé omi kankan lé òun náà tó wọ́n bí wú mú pé ṣe anything kù ìyàwó rẹ̀ mú oúnjẹ tó tún yá pé lọ́wọ́ rẹ̀ kan àbí oúnjẹ táwọn tó náà kan nílò náà sọ pé nǹkan wà nílé ẹja gbé fún wọn torí irú ọmọrùn ebú lọ́dọ̀ Yorùbá yẹn máa owó tó fìtì ẹni bọ́kan ṣe rí ìyàwó náà rí pé a fi lè gbapò lọ́dọ̀ Ọlọ́run wazulzilu wọ́n ní gbogbo zilizali Ọlọ́run ní hatta yaqula rasul As-Sanady ti sọ pé tó dé walladhina amanu ma'ahu mata nasrullah àti gbogbo As-Sanady náà ti sọ pé sì kì ní ìwà máa pẹ́ báyọ̀ Ọlọ́run olùsànà wà ń pẹ́ àṣẹ kìí ṣe tàì ní mọ́ní oore tí yẹn ń retí yẹn kí yẹn mọ́ ọ̀rọ̀ lọ́kàn pé Ọlọ́run jẹ́ òpẹ́ o Ọlọ́run jẹ́ òpẹ́ kó mọ́ rẹ̀ mí o wazulzilu hatta yaqula ar-rasulu walladhina amanu ma'ahu mata nasrullah níbi ìlànà Ọlọ́run tó wá dé báyìí Ọlọ́run adáhùn alá inna nasrallahi qarib Ọlọ́run ó dé tán ìjọ tó dé ìjọ tó dé ni Abraham bin Awf gbé wọ́n gbé oúnjẹ sórí tébùlù wá bú sẹ́kù àdísì Bukhari ni ó wá ní àṣà padà dé bíbà yìí àṣekú ń padà máa fi abọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ sáfà wa náà ẹja rẹ̀ in case alájì tẹ́ bá ní ìdíjà àṣekú padà pè mí náà lálàájì ẹ̀mọ́ náà bẹ̀ ni kí wọ́n lè ní ṣe cash lẹ́fẹ́ àbí transfer ẹ má ṣe transfer jẹ́ kí n lo cash àṣé mi náà padà dì bẹ́ẹ̀ tí ẹ bá wo ìyà tẹ́lòmí jẹ ó lè ti máa ṣùgbọ̀ nínú lọ́lọ́m ọmọ ẹlòmí lọ́lọ́m fẹ́ fi ṣàánú ẹ̀ ọmọ rẹ̀ ni tọ́lọ́ bá fọmọ èèyàn gbé ẹ̀dìdì ayọ̀ méjì láyọ̀ ẹ̀ a jẹ́ pé mo ti sórí látara ọmọ mo tó ti wá kú ọ̀nà ìyá àmọ́lọ̀ ń dákọ̀ wazulzilu nǹkan mẹ́ta ló papọ̀ fún wọn masatuhumul ba'sa wad-darra wazulzilu gbogbo ẹ̀ pátápátá ni wọ́n rí wọ́n délé tí wọ́n fọwọ́ gbá ilẹ̀kùn báyìí pé sáwọn ọmọ padà rí kankan fáwọn ọmọ tó sọ pé we manage the little we have ní nasrullah ìbọ̀ wazulzilu Ọlọ́run ni àmì wọ́n gan àwọn tọ́lọ̀ zilzali Ọlọ́run náà ní suratu Ahzab hunalika butuliya al-mu'minuna wa zulzilu zilzalan shadida ilé tí wọ́n pò lọ́rọ̀ bí o débi ẹ̀mí náà ebi ni wọ́n fi lọ ja ogun tàbí nínú ọ̀rọ̀ kò tún sóúnjẹ
ibẹ̀ ni Usman ti di èèyàn tó lágbára tó yẹ pé àti bá Usman lágbára ó fún ànábì ní 2.4 billion kò tó kárí ó fún ní ràkúnmí 300 téèyàn bá pààyàn díà pé ẹ pààyàn ìsìnmíyà tó ebè 100 ràkúnmí oníwọ̀n equivalent ẹ̀ jẹ́ 900 something million yẹn kéèyàn wá ní ànábì wá ní mọ́ta sọ́dọ̀kọ̀ ta ní sọ́dọ̀kọ̀ lórí nígbà Usman ìjọ wà lára ní ìsìnkọ̀ ó ní àlẹ́yẹ̀míyà tó ebè máa fi 100 ràkúnmí rẹ̀ ànábì tó gbogbo ẹ̀kọ́ mẹ́sàn mọ́ kìí ṣe bídíà o kí n kankan bàyàn lẹ́mí báyìí kí ẹni Allahu Akbar hadisi wà lórí ẹkú bá nàbí ṣe nù sallallahu alaihi wasallam kí n kan báyìí kí ẹni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar mo ti gbé wọ́n zulzilu but ẹwà wọ́ta anábì ò ṣe ẹgbẹ́njẹ tí ìṣe tó jẹ́ àrámù akówá jẹ́ Al-Imam Ahmad bin Hanbal sọ pé la yasbiru ala al-faqri illa al-kibar kò sẹ́ tí máa fi òsì sẹ́lọ́n tí ó wá ṣe sùúrù àfàwọn àgbàlagbà ìmọ̀sá gbọ́dọ̀ orí ní mọ̀ sọ síbi tó tánù já àfáà tí ìlú fi ń dàrú nù pé ṣé mo lè ṣe sùúrù kí wọ́n pè mí ní wáàsí kí n gbọ́kadà lọ kí n dẹ̀ mọ́ fi lẹ́nìfẹ́ ayé wá ti débi pé àwọn tó ń láti ẹ̀gbẹ́ ní kọ́kọ́ pọ́n lé pé Ustadh bí pé mọ́tò mẹ́rin kò gbé wá wọ́n pè mí níwà sí mi kan o mo sí ní má fi mi lówó lọ́wọ́ mo wá èmi ní mọ́tò tí mo lè gbé lọ àbí mo wá gbé mọ́tò lọ èmi àtàwọn ọmọ ìyá wà ní mọ́tò àwa dé ibì kan ìfẹ́ dákọ̀ rẹ̀ torí inú lúwa iná ni kọmọ lọ sọ àwọn ará abẹ lẹ́nu ó dọ̀pọ̀ wá mú èmi sí ìfẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi ti sọ mí di ọ̀tá lẹ́torí ẹ̀ ọ̀tá tó wá sọ mí di yẹn wọ́n kàn múnú mi dùn wọ́n fẹ́ lórí pọ́ǹtì yẹn mi lè túbá mẹ́ pé mo ń lọ síbi lecture mo ń lọ halqa ó wá ní mi dúró fún ọ à ń lọ sí pàtì èmi náà retí mẹ́gí sí wọ́fá tó o bá ti lè múra kó rẹ́dì kí n bọ́ lẹ́nu mọ́tò báyìí wọ́n nítorí pé mi náà pẹ́ kí n tó jáde bí ibú ajọ́ lọ bẹ̀rẹ̀ akànjọ́ fẹ́ lọ lásán ni tó o bá ti bá lẹ́nu mọ́tò níjọ ní ìwọ̀n mọ́tò ìmọ̀ lọ náà ni mo ti já ìyàwó mi kalẹ̀ tí ìṣẹ́ kan tí ìṣẹ́ méjì tí ìṣẹ́ mẹ́ta kí ìṣẹ́ mẹ́wàá ó ti mọ̀ mí torí tá bá ti ń sọ̀rọ̀ tó wá ti wá bá mi láìbírì ó ti mọ̀gbà tí màá switch off ìmọ̀ sọ pé ó ti yí sí lérí ó tẹ́mi náà tó sọ yẹn kò dùn ó tó ti yí sí lérí ìmú bẹ́ẹ̀lì tí wọ́n ti pé táìmì yẹn ti kọjá táìmì tó yẹ kó kọjá ní pé ìrìnàyè mọ̀ báyìí wọ́n ti dáma kọ́sọ̀ ó kò bá láìfù eléyìí ìgbọ̀dọ̀ mọ́ sí yóò ní gíní ìrìnàyè mọ̀ báyìí ọ̀nà sí mọ̀ wọ́n wá ní wọ̀kan ọ̀rẹ́ mi ò gbé ọ mi ò ní gbé ọ sórí ìsì dùn èmi kẹ́kọ̀ọ́ wọn náà mo bá lọ bì kan tí wọ́n mo bá lọ wà láìkí dùn mi báyìí ní gbogbo àti padà bá sọ because nǹkan yẹn tó wájẹ́ dandan ní kẹ́ ẹ bá you must go so orí táwọn sọ yẹn inú mọ́tò mo ti sọ kalẹ̀ pé agọ́kadà ìṣẹ́ kan mo ṣe o mo gbọ́dọ̀ meet nǹkan yẹn ní point yẹn mo wá gọ́kadà mo wá dé mo ṣe wá dé bẹ́ẹ̀ wọ́n ní àfá ǹkọ́ wọn èmi náà lè pè torí ẹgbà mi ti bá tó wo àwọn àfá tí wọ́n lówó nínú súnnà máa wọ́pẹ́ ọlọ́run ló fi wọ́n kẹ́ àwàtà ní but yóò ní Ustadh ẹ̀sìlẹ̀ lówó lẹ́kan relatively ọlọ́run ló fún àwọn tó ní ẹ̀kẹ́ àwàtà ní because gbogbo wọn bá tẹ ogun amọ́lẹ̀ ní àwọn tá aláǹsí wà sí fún iná owó ní bẹ lókè ọ̀pọ̀lọpọ̀ kódà alùkọ̀ tí ó bá ti yọwú tí ó bá sí pé jímọ̀ tí ó bá yọ kálíbà wá táwọn kẹrùn rẹ̀ kò ní wà kò síbẹ̀ sí mọ̀ sọ̀rọ̀ lọ́mà tó mẹ́ ẹ má jẹ́ kí jẹ́ ní ibà kí ní jẹ́ ọ̀ kí ló tó lọ báyìí
So Ànábì náà sallallahu alaihi wasallam ẹjọ́ ibi táwọn ọmọ ìbá wà tẹ́lẹ̀ tí gbogbo nǹkan fi sẹ́tù báyìí ẹjọ́ kó mọ́ padà síbẹ̀. Ànábì náà sallallahu alaihi wasallam feel pain yẹn lọ ní kíyàn fi ìnira kíyàn fi sin lọ àtúnká ní tàbí mo fẹ́ kàkà ní tí àwọn gan lè ní but point tí mo kọ́ yìí fẹ́ ṣàlàyé mẹ́ mo rò kó yé wa méjèèjì but a ti ṣàlàyé pé kìí ṣe ìnira tí wọ́n fi bára rẹ̀ o ṣọ́mọ kankan wọ́bẹ̀ tí ó bá wọ́bẹ̀ ẹ pa kìíní ó dàpọ̀ wọn pa ẹ́ńjìnì ẹ̀ ṣọ́mọ kankan wọ́bẹ̀ ó yẹ pa ẹ́ńjìnì gan ó yàtọ̀ sí ewu gbalada lórí ẹ o tọ́lọ́n bá ń san ẹ̀san fún ìyá lórí pain tí ó rí nígbà tó fẹ́ bímọ ní ò wá ní sẹ̀san fún ẹ pé ó dá ọrùn mọ́jú kírun ní ò ní sẹ̀san fún ẹ pé àwọn nǹkan tó ṣe kò rọ̀ ẹ́ lọ́rùn a ti kà kọjá pé nínú sọ́bùrù tí èèyàn gbalada lójú lórí ẹ̀ ìgbà tí ó rọ̀ ẹ́ lọ́rùn ibi tí èèyàn gbalada lójú lórí àwọn ìgbà tó kò rọ̀ ẹ́ lọ́rùn yẹn kan ìgbà yẹn lè rántí Ọlọ́run pé kò sí mùdùmùdù kankan nù kíní ìjọ lọ́nà bẹ́ẹ̀ ló gbalada jù. Al-Imam Uddatu rahimahullah nínú al-Muqidha one will not think that a ṣe àmà kó tí Muqidha ní masala báyìí nínú al-Muqidha tí ra mọ́sọ́rọ̀ hadith wọ́n wá ń sọ̀rọ̀ nígbà tí wọ́n débi adabul muhaddith aw talibul hadith wọ́n ní pé àwọn adábù tí wọ́n gbọ́dọ̀ ní wọ́n mention masala kan bẹ́ẹ̀ ó wọnú gan in my own nuskha wípé èèyàn máa ń wá ìmọ̀ torí tọ́lọ́ ni ẹmọgbọ́ wọ́n tẹ́ wá pé ó fẹ́ kí nǹkan mi ó wá torí nǹkan mi náà al-hukmu ala al-ghalib èyí tó bá tóbi jù ní reason ti fi ń wà mẹ́ ni ìdájọ́ bá pé kìí ṣe torí tọ́lọ́ now in my own nuskha mo wá kọ́ bẹ́ẹ̀ pé no hadith Muslim nǹkan hadith Abu Hurairah pé man ashraka ma'iya ghairi taraktuhu wa shirkahu tí mọ̀ náà fi ṣe rí pé nǹkan mi ò gbọdọ̀ sí láníyàn wọ́n ní explanation rẹ̀ rí foundation ti jẹ́ torí tọ́lọ́run sórí àwọn extra yẹn ọlọ́mbọ̀ lẹ́yìn pé bóòlá ṣe mọ́ tí ìgbà tí ó lè da ìmọ̀ ní èèyàn rú ìgbà tó jẹ́ pé tí ò bá sí extra yìí ó torí ẹ̀gbẹ́ foundation rẹ̀ kìí torí Ọlọ́run náà ní foundation ó wù mí kí n jó ní mímọ̀ tí bá jó ní mímọ̀ ara àǹfààní tí ó mú wa ni pé àpọ́nlé máa ń wà fáwọn ní mímọ̀ kìí torí àpọ́nlé yẹn mo ṣe kí ó torí kí n jó ní mímọ̀ pé ẹ̀sìn mi náà kò wá ara pàlẹ́ wá torí ẹgbẹ́ mímọ̀ lẹ̀ kìí ṣe torí Ọlọ́run but kò burú mún ákùbáhùn kò burú ayà Kùránì tó tọ́ka sí bẹ́ẹ̀ pọ̀ Ọlọ́run promise àwọn èèyàn tó fẹ́ lọ jagun ní wà má gọ́ ní ma kẹfẹ́ rọ̀ tá òru náà Ọlọ́run ní ẹ̀rí kan tẹ̀bà lọ àṣebí mọ́dún ìkíláàsì ó ṣe kó rí ní ẹ̀kọ́ ibẹ̀ gẹ́gẹ́ lóyẹ kó tí a kọ́ sọ pé nǹkan kan mí ò gbọ́dọ̀ mísìmọ́ àníyàn rárá Ọlọ́run ti mọ̀ páwọn ilé tó ìtèbí ni wọ́n fi jáde tàbá wá fún wọn nírù nǹkan báyìí kò affect wọ́n máa wà lójú ogun tánà bí ó tún wọn promise wọn ní nǹkan mi wọ́n ní tàbá débi ayàkọ́ wá ní mímọ́ wulẹ̀ já pọ́pọ́ ìwúlẹ̀ ó ju àdífì lọ ibi Ọlọ́run sọ pé ojú ogun tẹ́ wáyé wọn ẹ try sí kí bí wọn ò rí wọn jà á so kò burú kàlí ustad gẹ́gẹ́ bí àfáà kò burú ìyàwó rẹ̀ tí ò ṣàwọn kankan dé level tó fẹ́ kó tó fowó encourage mọ́ sọ pé aládàáni tó encourage tó bá dẹ̀ lọ lè kéèyàn máa fún ẹni nǹkan báyọ̀ tó bá lóòrùn lọ tó bá ti fún ònígbà ẹni ṣe torí owó yẹn nìkan lọ torí pé ó tún lọ pé ó tún wá ní yẹn hard nǹkan báyìí máa fún tó wá enhance kó lè lọ dáadáa wọ́n fẹ́ẹ̀tì tó bá tó level kan yóò padà mọ́ ní tó bá fún yẹn kí ni ó dùn mọ́ débi pé tó bá fún yẹn yóò tó padà mọ́ fi ṣe sọ́dá kọ̀ gan mo ń gbádùn kí ní ìdúgbẹ́ tí mo fún ní nǹkan bẹ́ẹ̀ lọ full package mo fẹ́ lẹ́yìn náà máa ń ṣe ń béèrè full option níbi mọ́tò ẹ̀sáwọn kí full option àbí so hadisi ọ̀rọ̀ wa lè ní ọ̀rọ̀ àwọn aláìní jẹ́ pé àgbàyà láyàlá lọ́dọ̀ lọ torí àwọn olówó tí ń dùn láti jọ ìpín hàn bá rọ̀ fún wọn ẹjẹ́ wọn rí máa fún wọn lẹ́rìí pé àwọn olówó àjẹ́nà ńláńlá so hadisi àwọn aláìní lákàlẹ́ ni àwọn ustaz ẹtì rẹ̀
ọlọ́run sùúrù tá a ṣe ìdìwé má jẹ́ a fi àìní sùúrù má jẹ́ a fi dànù. ẹ tó sórí ibújú ni ẹ o ó ti dààmú láti ilẹ̀ ó kù díẹ̀ torí ó dé lọ́lọ́run ti mọ́. ó ti ṣe sùúrù ó ṣe tí wà ló kù tí wà ló kù náà ṣe mọ́. ìyàwó rẹ̀ lè kó bá ọmọ rẹ̀ lè kó bá aládùúgbò rẹ̀ lè kó bá ọ̀rẹ́ rẹ̀ lè kó bá tí wà ló kù. ọlọ́run wa gbogbo dípọ́tì tó ní kálùkù wa bá ń fèsì ọlọ́run wa bá pọ̀ rẹ̀ ọlọ́run ṣe orí fún wa táàfin ní jákàmọ́ nínú àwọn orí kò tó dé ọlọ́run ṣe orí fún wa tó jẹ́ pé kò ní sùúrù wa ò ní bàjẹ́ kò rí tó dé tí sẹ̀mí ò bá lọ ó ṣe kó lọ ní wọ́n á fẹ́ kàkí àmọ́ tí ò bá rí ọwọ́ ọrí wọ́n á fẹ́ kàkí àmọ́ environment táwa tí wọ́n ń gbé kò easy láti navigate kí ọmọ dẹni ẹ̀pẹrẹ tí ò bá rọ ọyọ fúnra rẹ̀ the same person ẹjọ́ kí wọ́n sásí ní oníkà ọkùnrin tó bá ló fẹ́ rí wọ́n ó sì mọ bẹ́lú mi bó sì ṣe bá bẹ́lú mi ọ̀nà yóò dùn ọmọ tí bá sì ní wọn ní sí báyìí sí mi Rabbana atina fid dunya hasanatan wa qina adhaban nar ẹjá máa rántí àwọn aláìní torí tọ́lọ́n ẹ máa rántí àdísì innama tunsarun wa turzaqun bidu'afaikum ẹ̀dàkùn ẹjá wà náà tí ń gbókèrè tí kò fẹ́ lọ dáadáa torí pé wọ́n rántí pa àwọn kanáà wá tí ó ti jẹun a lè sọ gbogbo problem but àwọn tá a bá mọ̀ ẹ jẹ́ káwọn èèyàn kan free láti kàn gbé call kákà pè wá ẹjọ́ ọlọ́run ṣe wá lẹ́ni tó ní ọlọ́run lè wá kún àwa tá a ti ní ọlọ́run ní sọ ọ́ di aláìní ọlọ́run jẹ́ ká lè pé ìwọ níní àwa tá a ti ní ọlọ́run yóò rọ̀ wá lọ́rọ̀ halali tayyiban wafira subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ìgbà tí o ti sí ìbéèrè kankan mo rí ọwọ́ kan mi wà mo tún rọwọ́ kan mi wà mo tún rọwọ́ sí online àmì ẹ jẹ́ ká kọ́ dáhùn online yẹn náà sorry now torí pé àwọn ò sin bíbá ok tí wàá gan ló yẹ ká kọ́kọ́ dáhùn àbí èmi náà ni wọ́n gbọ́ online dáwà tí wọ́n kọ́ online lẹ́mọ̀ dáhùn ká sì wá báyìí ni àwa fẹ́ jù bọ́ táwọn tí wàá sí lọrin kan ọ̀yà àmọ́ náà. Tó bá ti jẹ́ àlá ẹ jẹ́ kó máa jẹ́ private message so that a ní mix it up ẹnìkan pè mí kóhùn lálàá sí mi jazakallahu khairan mà tó sì sọ àlá dáadáa ni jazakallahu khairan ọlọ́run haqqaqahu Allahu fi khair sọ ẹni láwọn alálàpá wọn ní aláǹgbá as a pet orin lára àwọn débi pá wọn ohun orí àwọn kí ló lè jẹ́ túmọ̀ ẹ̀ so kìí ṣe nǹkan tí kò jẹ́ tí yé mi báyìí ó lè take any days months ẹ tó get your all analysis tó ní ṣe pẹ̀lú ẹ̀ ó lè nídìí kí wọ́n béèrè lọ́wọ́ ẹni ẹ̀ náà so many questions kí wọ́n tó understand pé tó ṣe kí aláyẹ̀ wa ala kulli hal oore ni ó jà sí bẹ́ẹ̀ ni inshallah. Now next question. Láì sọ fún bẹ́ẹ̀ ni but pẹ̀lú condition ó lè jẹ́ pọ́kọ́ yẹn ti fún ní al-idhnul mutlaq tẹ́ bá níyàwó tí í ṣe wọ̀bíà kíyàwó jẹ́ wọ̀bíà àdínkù ni èèyàn lè nǹkan mi but ó wà
need ibn mutlaq àwọn ìyàwó mi wà need tó important sí mo ní ìyàwó kan tí mo fẹ́ ra fóònù fún mo fẹ́ ra sí ló lè bọ́lẹ̀ kò fọ́n sí wọ́n ní screen ẹ̀ ń sìn ṣe kí nìkan wọ́n lè ní kankan sìn wọ́n lè ní ó ṣàbẹ̀rẹ̀ sí ká gbogbo ẹ̀wọ̀n ọgbà yóò mọ̀ dáa fún ìwọ̀ yìí yóò dáa fún and mo fẹ́ fi impress rẹ̀ náà kì í wọ́rọ̀ èmi náà lọ́rùn jẹ́ ìyá Samsung kan lù ọ́ rárá ẹ bá mi wá ó sì dárúkọ ibi rẹ̀ alákùnlé ha ló ní èlò ni wọ́n ń ta àwọn dárúkọ ní ó ti pọ̀ jù mo ṣúọ̀ pé kìí ṣe owó obìnrin ló lè sọ bẹ́ẹ̀ ẹ̀rọ pàṣẹ sísá gẹ́gẹ́ ṣe hàn kalẹ̀ ẹgbẹ́ ìdánwò mi ní bẹ́ẹ̀ Samsung kékeré gan yóò ní ìmọ̀ni tí ẹ ló gbígbé yẹn o èmi ló wà ní jọ́nà bomi ọ̀tẹ́ bá mi wá S25 èmi gan ló 25 bí 2 àbí 1 wọlé 20 ṣẹgẹ́tẹ̀ so èèyàn lè wọ pé this time kó mẹ́ pé tó bá ti rí nǹkan díẹ̀ she's okay ẹlòmí lè sọ pé Samsung ní kó bẹ́ mìíràn o it is not a problem kódà tó bá balance ní èèyàn àti lọ́pọlọ kò mí pé this aspect wẹ́ ní better but ẹni náà lè ní other aspect that she's far better tó bá ti ní irú sense yẹn ò lè níyàwó méjì o but because you compare and where something that is not comparable it's not comparable ó fẹ́ ọmọ kan tó jẹ́ pé láti kékeré rẹ̀ kò mọ̀ túmọ̀ pé yàn skip oúnjẹ ó fẹ́ mi ó understand pé gbogbo àwọn formula tó fi skip oúnjẹ ló mọ̀ tó bá sọ pé 101 ó ní òtún mọ̀ kankan ó ní ṣe ti rí 1.1 pé wọ́n wà náà nínú rárá 1.1 ni pé kẹ́ ẹ jẹun lẹ́ẹ̀kan láàrin ọjọ́ mẹ́ta ṣẹ̀gbẹ́ ẹ̀rọ pé ẹ́njìn tó kó bọ̀ lélé ìgbédé o brothers we really need to discuss nípa ọ̀rọ̀ tààdùd bá ṣe treat ìyàwó ìjọta bá kànú tíra yóò yà ilẹ̀ nù ìjọta bá kànú tíra yóò yà ilẹ̀ nù àwa máa kàtà pàdé rẹ̀ pé Allah káwọn afá sọ dé rẹ̀ pé ìdán pè ní adlu ìdán tún kọ́ yes reason tẹ́ fi láwọn afá tí wọ́n sábà fẹ́ discuss ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni pé yóò wà lálẹ́ o masala kan wà tẹ́nìkan bí mi ọlọ́run ṣe ohun tí yóò ṣe nípa káfẹ́yàwó ká sọ pé yóò lọ́jọ́ méje ní fún bíkú tí wọ́n bí kílẹ̀ rí ẹ̀ ẹ̀kàn wọn pò yìí ní o ẹgbẹ́ kílẹ̀ rí pé ẹ lọ lọ́jọ́ méje pẹ̀lẹ́ nìkan ẹ pò yìí gan o yóò ní tí yẹn tún ní ìdẹ̀rí ó gbálẹ̀ náà àwọn míì sọ pé láéláé ìjọ tó bá ti dé wọ́n jọ máa pẹ̀rọ àdísì ti pé ìmí láìkí irú àdísì bá ẹgbẹ́ tó so àwọn ní kódà ẹni tó sọ pé ọjọ́ méje ọjọ́ mẹ́ta péré náà ni ó gbà àwọn kẹ́ni kò ní gba nǹkan kan wọ́n jọ máa pín náà ni àwọn ká sì ní yóò pẹ̀jọ́ méje ẹ̀ lè mímú wọ́n ní àṣọ tó sọ pé mo lò pé ní ọ̀tẹ̀ mi tó wáyé wò ọlọ́kọ̀ wọ́n náà lò pé ní ọ̀tẹ̀ but there are so many issues tó pẹ́ bá rí visit rẹ̀ ẹ̀ka torí ènìyàn gbọ́dọ̀ lé jù lórí àwọn fẹ́kẹ́ kọ̀ọ̀kan pé a ti pẹ́ lórí it doesn't matter ẹ̀rí lóòótọ́ kì í ṣe pé kò lẹ́rìí pé wọ́n lọ́jọ́ méje wọn yes ẹ̀rí wà fún but ẹ̀rí yẹn tí kò bá in lam yakun fihi nadhar limadha kana fihi khilaf ẹ̀gbọ́n mi yé ni
could have solved your problem with it. Ìwọ ló fẹ́ cause a problem for ẹ. Because we misunderstand àwọn nǹkan kan nípa bóyá kíyàn níyàwó méjì. How to deal with kíyàn níyàwó méjì. So ìmọ̀ bóyá ń get ní jàmá. So it's a way that kíyàn lè máa apply accordingly. Inshallah kì í sábà sí problem tọ́lọ́ba ní bóyá yẹn. Wọ́n sọ èrò ìdáhùn mẹ́rin wá látọ̀dọ̀ ànábì pé ànábì ṣe báyìí wọ́n náà wọ́n gbé ó sáà mọ̀ pánà bí standard àbí tí yóò bá fẹ́ bọ́ta. Èmi ò sí ní sọ́n tó fi bọ́ta fún ọ orí kò wọlé lówù mi àbí bá ti kò fẹ́ bọ́ta máa dákẹ́ nígbà má bọ́ta. So ìmọ̀ ló láti ní ọgbọ́n ògbé o. Ọlọ́run kò ṣàánú ẹni kankan. Náà. Ẹjọ́ question ìdílé kí ni question sọ? Ṣé wàá lè mú nǹkan ọkọ ẹ̀ yes? So àìmọye àwọn kan tó wà allowed láàrin ọkọ àti ìyàwó. Gan jiddan ní ìmọ̀ kí èèyàn fún ìyàwó rẹ̀ ní idhu mutlak. Àwọn kankan wà tí ìyàwó èèyàn bá mú kò ní rojọ́ láyé kò tó ní rò lálùkì àmọ́. Kan gbọ́dọ̀ mọ́ káwọ́ ẹni. Àwọn sísà kan ti ní Ustadh ṣe sọ ilé ìjàre mo fẹ́ kó láyé kò ní rojọ́ lọ́dún àlùkí àmọ́ kò tó ní rò ìsì ń bẹ̀ tó ẹkùn tó bá ilé mú yóò rojọ́ ní méjèèjì. So ọkọ tí ìyàwó rẹ̀ ò bá lè mú nǹkan rẹ̀ in case of emergencies tí ò bá sílé tó bá dé aṣọ fún mọ̀ aṣọ́rọ̀ àwọn méjèèjì ti wọ́ mọ̀ aṣọ́ kò lè mú nǹkan rẹ̀ ní emergency wà lóòótọ́ nǹkan yìí èyí tí ò yẹ kí n mú nǹkan yìí but emergency máa ṣàlàyé fún ti má dé àjọ gbé àwọn méjèèjì ti wọ́ gan kí ṣe bó ṣe ká máa gbé nìyẹn ọkùnrin yẹn mọ̀ kó ti lé àwọn obìnrin ẹ ṣe sùúrù wà ní pẹ́ parí little just little time so kọ́lọ̀ ń kó ṣàánú wa so tí ọkọ ò bá fún ìyàn tí wọlé nìyàn pé kí wọ́n ní ó tó wáwà relative in tí ó tó kìíní láwùjọ tá à ń gbé ilé ìtọ́ ẹ̀ o lápẹẹrẹ ọkọ tí tó wá fún ìyàwó rẹ̀ lóúnjẹ kì í fi nǹkan tí wọ́n fi jẹun sórí ẹ̀ wọ́n máa jẹ ráìsì sánpọ́nà ni wọ́n máa jẹ òkèlè sánpọ́nà ni kò sí nǹkan kan lórí ẹ̀ àádọ́mọ̀ pé láwùjọ táwa wà yìí nǹkan kan ló máa ń púṣì ẹ̀ lórí tó ń lọ yẹn àbí ọkọ rẹ̀ wá ní kápá rẹ̀ ó lóun fẹ́ lọ kọ́lé ni pé òun kọ́lé kan lọ́wọ́ ilé rọ̀wọ̀ ṣé mo lè máa yọ tí màá máa fi ra ẹja dídí lọ́sàn-án fún àwọn ọmọ tèmi halalun halalun halal ó tó wá kọ́lé yẹn tán yóò ṣe sálísà o yóò sì mọ̀ ní ẹ̀sìjọ́ jìyà ní gba owó ẹja tiẹ̀ kíákíá ó gbẹ̀ṣẹ̀ kankan àbí tó bá fẹ́ sí lọ́ọ̀ ló kù ó gba ẹ̀ṣẹ̀ kankan ò fún wa kódà ó gbẹ̀ṣẹ̀ láyé ò tún gbà lálẹ́ kìá mọ̀ pé Mr. Man ilé tó lóòkọ́ yóò sọpọ́ọ̀tì ẹ̀ bá gbé owó ẹja fáwọn ọmọ tó bá dẹ̀ mú máa yọ ní owó rẹ̀ o àmọ́ nǹkan tí mo ní náà nìyẹn ń sì ń gbọ́tá láti rẹ̀ ń dún tó tí ń wò tó ń ṣe pé àbúrúbárọ̀ ti ta àwọn chájà kan ẹgẹ́jẹ̀ wọ́n ti ta àwọn chájà lọ ó wá délé wọ́n sọ pé ọ̀lá ẹlẹ́jọ́ ẹ̀ta ìgbà ọjà tutù yóò ní tí ẹ gbé sínú fíìsà ní ẹgbẹ́ gbóná ó wá lọ tán ló wá rí bí àwọn àtọ̀ntọ́ṣì kan lápò ẹgbẹ́ rọ́bọ̀ fọṣọ kódà ó lè calculate àwọn ẹja tàtijẹ́ta òwú ẹja lẹ́yìn ẹta lánàá mo kàn jẹ́ bẹ́ẹ̀ ni mi ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ because ó ní right kódà obìnrin lè dáná kalẹ̀ kó wá ní tó ń dá fún wọn nìyẹn òun nǹkan báyìí ló ń wo oúnjẹ tó bá lágbára ẹ̀ dandan ni kò ṣe fún ẹ wá dúró bí tí àìmọye nǹkan tọ́lọ́run fi gbà wọ́n láyè
pé èyí dáadáa kalẹ̀ yìí oúnjẹ tẹ́lẹ̀ fẹ́ jẹ ni mo ṣe o bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí item 9 ló ń wù mí jẹ wẹ̀rẹ̀ gbọ́dọ̀ tútù tí wọ́n fi gbé dé àwọn àfáà ní dandan ní ká provide omi fún ìyàwó wa omi tí ò bá sí at least èyí tí ó mu àti èyí tí ó fi wẹ̀ so wá dùn nǹkan tí ń bẹ́ gbé so kò sómi wọ́n wá gbé wájú tí wọ́n ní kò lọ wá jẹnẹrétọ̀ wá ní àwọn sàbẹ̀ gan-an sàbẹ̀ tó ní àbí tí ò ní ẹ̀wọ́n bá wá èyí tí ó mu báyìí tí ó wá ká tó bá ká pé ọ̀tá mo ti bá ń gbé pé ọ̀tá sí ẹnu ọ̀rọ̀ lọ láìtì rẹ̀ ní kí ṣe tí ó mọ̀ bẹ̀ẹ̀bẹ̀ gbàtà tó bá ṣe jẹ́ sákùnrin sára ó kà bẹ̀rù Ọlọ́run ni o wọn náà gbọ́n tọ́lọ́run ní kò gbọ́dọ̀ kọ fún ẹni yùmọ̀ ìmọ̀ràn àti ibo lòun ti wá lẹ́tọ̀ lọ́dọ̀ Ọlọ́run dàá zawjuha ila firashi ọkọ rẹ̀ wá ní kó wá kọ̀ ó gbọ́dọ̀ fún ẹ kódà kò gbọ́dọ̀ dínkù so wọ́n wá fẹ́ dá padà orúgbọ́ nìkan ló ní láti nù ṣẹ̀lẹ̀ rẹ̀ tí ìbá ti ṣẹ̀rú torí ẹ̀ làwọn sálàf tó pọ̀ fi lọ fẹ́ àwọn ẹrú pé ó lọ fẹ́ ẹrú tó bá ti ń tọ́lá ló sì ta ó bá ti dé lù mí ó lọ rà mí tó bá ti dé lù mí ẹrú ni ẹ̀ torí àwọn tó mọ́ tó sọ pé obìnrin wọ́n ní Asma sọ pé àbí Aisha sọ pé obìnrin bí ẹrú ni wọ́n ní òní pé òun náà sọ pé bí ọmọlábí ráìtì rẹ̀ tán bá ka ráìtì rẹ̀ òkúkú ẹni olórí wallahi mo máa ń sọ ìmọ̀ bí i mo ti sọ lójú àwọn pé ọgọ́rọ̀ wa tá à ń ṣe sàlàfíà láyé ìsìn Ọlọ́run já wà lìjẹ́ látara àwọn ìyàwó wa wọ́n ti gba ráìtì tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ fún wa ti pọ̀ jù tí ṣe rí adé fún wọn tó bá dẹ̀ sọ ẹ̀wọ̀n ni ráìtì ṣe rí àfún tó pọ̀ gan a lè sọ́tàn bí ọ̀rọ̀ oúnjẹ àtómi nígbà kan jọ ń fi ra wá sí náà ni ó tó wọn lágídí yóò ní mr wáyé máa ń wo ṣe fún ọdún bá so ó sì yẹ kó máa wo ṣe náà nítorí àwọn ọmọ rẹ̀ ó yẹ kó máa wo ṣe náà nítorí ọjọ́ ọ̀la rẹ̀ because right tọkọ pọ̀ ju tiẹ̀ lọ àbí sàmìnà tiẹ̀ rí wala hunna mithlu alladhi alayhinna bil ma'ruf wal rijali alayhinna daraja so ní tó wá ló fẹ́ gba gbogbo ẹ̀tọ́kọ̀ rẹ̀ náà wà fi lè jókòó pé gbogbo láti mi lè mìíràn fẹ́ gba ọwọ́ náà ó sì ṣe kọ́ ní fún ọdún láti gbogbo láti tí ẹ̀ lọ́lọ́run bá gé pé bil ma'ruf bó bá ṣe lágbára mọ́ ṣùgbọ́n ìwọ àwọn kan tó jẹ́ pé hàn tó bá ilé bèèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó lè wọná tó lẹ́ làfíjọ́ ń wò ṣe fúnra wa àwùjọ wò ṣe fúnra kọ́lọ̀ kó gba níjọ fún wa so ó lè mú àwọn owó ọkọ rẹ̀ tọkọ rẹ̀ ò bá fún ní tí ó tó láwọn basic bọ́ tó bá ti fún kò lè mú illa bi idhnul mutlaq aw idhnul muqayyad ẹjá dúró mi lálẹ́ question yìí ó wù mí kí n dáhùn àwọn obìnrin ló kọ́ ìkàndẹ̀gùn gan bí lẹ́tà ni tóbìnrin wá ti kọ nǹkan tó gùn báyẹn tẹ́ ẹ̀ bá dáhùn wọ́n lè dì í sínú yóò ní ìjọ mi ni ó ní Ustadh gan ní mọ́ ní ẹ̀ ní mọ̀ pé ẹ̀ dáhùn question kan jọ kan ni so ẹjọ́ di next week agbára Ọlọ́run mo ti fi pamọ́ báyìí sínú ìwé tó wá di next week á dáhùn ẹ̀ ìta sọ Ọlọ́run kó jẹ́ wúlò fún wa Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina Alaikum.